oníbodè rẹ o akíkanjú ni oníbodè rẹ o akíkanjú ni ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá akíkanjú ọmọlúwàbí dé o oníbodè rẹ o akíkanjú ni. oníbodè oníbodè o oníbodè 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 o oníbodè ààrẹ òpìtàn Laji Abbas oníbodè oníbodè ilẹ̀ Yorùbá oníbodè ọmọọṣẹ́ àdúgbò oníbodè mo fẹ́ kókun jalẹ̀ Yorùbá oníbodè ọpẹ́lọpẹ́ oníbodè o oníbodè ààrẹ Laji Abbas oníbodè ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá oníbodè ní òjòògùn ìtàn jà wá o oníbodè ó bàtàn wa jẹ́ lọ́jọ́ sí ọ̀rọ̀ oníbodè láwùjọ pẹ̀lú Odùduwà oníbodè wọ́n ní Mẹ́kà ló ti wá oníbodè oníbodè ló jẹ́ ká mọ̀ o oníbodè ó jìnnà síra wọn rárá oníbodè olójúlówó ìtàn ní ẹ máa sọ oníbodè ẹ má ṣe fà lọ́mọ o oníbodè ìtàn yàtọ̀ sáròsọ oníbodè gbogbo ọba ló ń dúpẹ́ oníbodè gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o oníbodè pé lásìkò ti wá oníbodè lákìkanjú ọmọlúwàbí dé o oníbodè 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 o oníbodè 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 o oníbodè oníbodè dé o akíkanjú ọmọlúwàbí dé o ẹni elédùà rán o ó yàtọ̀ sáwùṣe ààrẹ òpìtàn kálékákò Laji Abbas akíkanjú ọmọlúwàbí o lónìí bájá làwọn a máa ń gbó wàwàwà ìran gbogbo wọn á sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ọmọdé ó làwọn bàbá rẹ̀ ní kọ́pẹ́rì olójúlówó ìtàn ni ẹ máa ń sọ ìtàn yàtọ̀ sáà lọ ìtàn wo gbẹgbẹgbẹ bí ó ṣe rìn wọn mọ̀ gba tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ òrókò ti pa nsẹ́kẹ́ pariwo ẹ̀bọ bẹ́tù bọ̀ bá gba adájúmọ̀ lọ gbogbo lọ́ba lọ́ba lóye lóye orí adé ọ̀run lẹ̀kẹ̀ gbogbo ìlú ló ń dúpẹ́ o gbogbo ọmọ kóòtù jíire diaspora wọn ló ṣe o Laji Abbas wọn ń báṣẹ lọ ẹ̀mí rẹ̀ ò ní sẹ́rí ikọ́ kan ìkọ́bálá ikú ìpẹ́ta lójú wọn ń fọ̀gẹ̀rẹ̀ ìtàn balẹ̀ ọlọ́run lọ́rùn ọ̀ kì í ṣe èèyàn rárá Laji Abbas tiwa ó yá mọ́ kòdòdó sílé onídodo kó o módò délé onídodo kó o ra dodo padà wá kólódó wọ́n ṣe bọ́lódó níbèrè iye odó tó todó fónídodo àtodó àti dodo wọ́n ń bẹ nílé onídodo nídò akíkanjú ọmọlúwàbí dé o dodo tán lẹ́ẹ̀ máa ń gbọ́. mo ń wọlé pẹ̀lú orin bàbá wa àkànmọ́ ẹ̀yọ̀ dáúdà epo àkàrà orí wa dára nìbàdàn ni wọ́n bí wa òhe o orí wa dára nìbàdàn ni wọ́n bí wa òhe o ìlú aláfẹ́ tiwa ní ìlú olóye rẹpẹtẹ ìlú olókìkí o tiwa ní ìlú olóye rẹpẹtẹ orí wa dára nìbàdàn ni wọ́n bí wa òhe mo kí gbogbo ọmọ òtù káàkiri tìbútòrò àgbáyé àwa tí a dìjọ ń jẹ́ ọmọ Yorùbá lónìí àwa tó ṣe wípé ìrònú wa ni bó ni ìlọsíwájú àti àgbéga yóò ṣe bá ilẹ̀ Yorùbá bó ni ògo ilẹ̀ Yorùbá bó ni ò ṣe ní wọ́ọ̀kùn mo máa kí wá níbikíbi tá a ti lè máa gbọ́ mi o tá a sì ti lè máa wò mí èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni o Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas akíkanjú ọmọlúàbí the best historian of our time kíwà àpò ọjọ́ méjì àpò ọjọ́ mẹ́ta adẹ̀kú mọ́rọ̀ ọdún ayọ̀ láàṣẹ a kú bí ojú ọjọ́ ṣe rí àsìkò bí ìta ṣe rí torí pé n tí bá ń lọ iná ni gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ gbọ́dọ̀ sọ iná sì ni gbogbo ìwé ìròyìn gbọ́dọ̀ gbé
àwọn tó wá jẹ́ onígègé fún ròyìn ní tí gègé wọn máa ṣiṣẹ́ lé lórí náà pé tí bá ń lọ nígboro iná ni wọ́n á ṣiṣẹ́ lé lórí. tírú ẹ̀ bá wá ṣẹlẹ̀ ọ̀dọ̀ ẹni tó bá ti wá a máa fún lórúkọ, a máa fún lọ́lá, a sì máa fún lówó. ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà orúkọ méjì náà ní ń bẹ, orúkọ rẹ̀ ń bẹ, orúkọ burúkú ń bẹ. láwọn orúkọ bú a máa bẹ fún yàn. irú ẹ̀ àti rí lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ìṣẹ̀lẹ̀ kan fún yàn lórúkọ rí, tí ìṣẹ̀lẹ̀ kan fún yàn lórúkọ bú. àti rí. ṣùgbọ́n a sọ̀rọ̀ sọ bótò tó ní tóun bá ti sọ̀rọ̀ tán tẹnu òun kó bóun, ẹnu òun lòun ó tó fi tún ọ̀ràn náà ṣe. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ náà ló pàpà wá kú bá. láyé ìjọ́un tí ìpẹ́ púpọ̀ nígbà ó di pé àwọn Fúlàní ní ń jẹ olórí nílọrin, Emir Ìlọrin. òǹkọrin kan wá máa ń kọrin, ó wá máa ń kọrin bú Emir Ìlọrin. olórin Yorùbá ni, ọmọ Yorùbá tààràtààrà ni. ó wá bú Emir, yóò wá gba Ìlọrin kọjá, wọ́n wá gbọ́, wọ́n wá ní wọ́n wá mú lọ sí ọ̀dọ̀ Emir. ó wá tún orin náà kọ, orin tó ń kọ tún kọ. ó tún kọ orin, ó tún fi bú Emir. Emir wá ní wọ́n lọ bẹ́ lórí. àwọn èèyàn wá ní ọbẹ̀ ipa ohun kọrin, bẹ́ẹ̀ ni wọ́n lọ́bẹ̀ ipa ohun kọrin, bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tá a bá bú ọba lẹ́yìn tó dá déwájú ẹ̀ tá a tó bú ọba, ọba máa parọ́ ẹni bẹ́ẹ̀. gbogbo àwọn àgbà tó jẹ́ Yorùbá tí ń bẹ ń bẹ kò sẹ́ni kankan tó takò ìdájọ́ náà pé o lè bú yàn lẹ́yìn, àmọ́ tó wá jáde gbangba yìí pé mo lè bú lójú ẹ̀ kí ní ó ṣẹlẹ̀. bàbá tó bí mi ó ní Ọlọ́run gbọ́ dákun, àmọ́ Ọlọ́run kọ kí ló ṣe. èèyàn kéré èèyàn dàgbà nìkan sọ pé kí lẹ́nì kó fi mí àwọn ò fi ọ sí mẹ́wàá. Ọlọ́run má dẹ̀jà rí ìbínú rẹ̀. ìbínú Ọlọ́run ju tèèyàn lọ, Ọlọ́run má jà kó bínú Ọlọ́run. ká ṣọ́ra lórí àwọn ọ̀rọ̀ tá a máa sọ, ká ṣọ́ra lórí ètò tá a máa ṣe. ó wá ń bẹ̀rẹ̀ láti inú ilé. tọ́ ọmọ rẹ kó bá lè fún ọ nísinmi, tọ́mọ rẹ dáadáa o, torí ọjọ́ alẹ́. à ń rọ́mọ lọ iléèwé, à ń rọ́mọ lọ kọ́ṣẹ́, à ń rọ́mọ lọ Bible school ni, à ń rọ́mọ lọ ilé kéwú ni. ẹja wo àwọn ọ̀gá tá à ń fi ọmọ sí lọ́dọ̀, ẹja wo iléèwé tọ́mọ ń lọ, ẹja wo ibi tọ́mọ ti ń kọ́ṣẹ́, ẹja wo ilé kéwú tọ́mọ ń lọ, ẹja wo Bible school tọ́mọ ń lọ. gbogbo tí ń bẹ láyé lónìí kò síbi téèyàn ò ti lè pàdé àgbákò. gbogbo tí ń bẹ láyé lónìí, torí pé bí bọ́lọ̀ ń ṣe nípa yóò dà lópin ayé náà ló ń dà la sì ń rí. táyé fẹ́ ń dà náà làwa náà ti rí táyé ń dà lọ. torí wípé ayé yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ń burú sí gbogbo ìgbà ni, ń burú sí gbogbo ìgbà ni. a gba àṣà aláṣà sórí, a gbé borí àṣà wa, ni wá ń kó bá wa. kò sí ní tó burú látijọ́ táyé ti bẹ̀rẹ̀ náà làṣà míì ti ń wọnú àṣà míì. àmọ́ àwa la gbọ́dọ̀ kíyèsí àṣà tá a gbà, ká má gba wèrè másà. báwọn kan náà ṣe ń gba wèrè mẹ́sìn là ń gba wèrè másà. ó ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọmọ obìnrin lónìí
tẹ́ bá kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wa tí ń bẹ ń ta àtàwọn tó ń bẹ nílé ìwé àtàwọn tó ń bẹ nínú ilé gan tí ń kọ́ṣẹ́ ní o tí wọ́n bá kó ìdá 100 àwọn ọmọbìnrin jáde agídí láàfin rí ìdá 10 nú ọmọbìnrin tó yanjú láyé lónìí tí èyí ṣe pé nǹkan kí nǹkan ní ń bẹ nínú ọpọlọ àtagbárí wọn. àwọn ọmọbìnrin wa ti sọnù nínú ayé tá a bá lọ́sì lọ́fà níjọ́ táyé ti dáyé náà àwa yìí ńgbà tí wọ́n ń bí wa tá à ń dàgbà iná igi là ń dá àrò láàmọ́ iná igi là ń dá ilé ìgbọ̀nsẹ̀ sálángá là ń lò oní ohun gbogbo wa ń gbèdì bọ̀ ṣé ńgbà náà nígbà wọ́n bí èmi kò tí ì sí àwọn WC nǹkan kan àwọn tọ́lẹ̀tì ìgbàlódé ilé ìwẹ̀ ìgbàlódé ṣé kò tí ì sí ńgbà náà ó ti wà ńgbà náà bàbá mi ò lówó rẹ̀ kò sì sojú kòkòrò rẹ̀ wípé ẹjẹ́ máa wá dáwó jọ mo fẹ́ ṣe bí lágbájá àwọn ń dúró wọ́n ń ṣe bí agbègbè táwọn wá ṣe rí bẹ́ẹ̀ wọ́n sì ti tọ́ wa ìjọ rírí jọ ọ̀kẹ́rẹ́ ìjọ àìrí jọ ọ̀kẹ́rẹ́ ìjọ ọ̀kẹ́rẹ́ febi sùn lọ́pọ̀ bẹ́ẹ̀ wọ́n sì tọ́ wa a sì wá nàgà káwa lọ mọ́ nàgà wo tí èsì tiwa mo wo generation àwọn tó síwájú tiwa láwọn àgbààgbà láwọn tá à ń pè ní bọ̀ọ̀dá nígbà ọ̀yá tá à tó pè wọ́n bọ̀ọ̀dá mọ́ nígbà wọ́n ń bímọ tá à ń fọkọ ọmọ wọn ń pè wọ́n nígbà ọ̀yá tá à tó bẹ̀ láti fọkọ ọmọ wọn pè wọ́n mọ́ tá à ń pè wọ́n ní bàbá dòní mo wo generation wọn a sọ yí pé generation wọn náà àwọn náà wá mọ́tọ́ pọnran gandan ṣùgbọ́n kò burú tó báyìí ìbẹ̀rù wà láyé tó ṣe wípé tóbìnrin àtọkùnrin bá dúró ara alẹ́ kẹwàá ìní ọ̀nà nípa tiẹ̀ wálé pé mo rí tí ń bóbìnrin sọ̀rọ̀ mo rí tí ń bọ́kùnrin sọ̀rọ̀ kí lọ́kà àwọn ọmọ àsìn tọba rẹ lóyún bá tó ń rí ọ kí lọ́kàn wọn ìgbà wọn tó kí ọ ọmọ àsìn o. mo wá wo generation àwọn tó síwájú wa mo wo generation àwọn tó tẹ̀lé wọn tó fi dórí tiwa nígbà tiwa apọ̀ tàjọ ń jẹ́ èwe aláwọn obìnrin nù wa obìnrin ń bóbìnrin ṣe ọkùnrin ń bọ́kùnrin ṣe àmọ́ nínú gbogbo àwa tá a jọjọ́ mọ̀ kí adún mẹ́tàlá tá a jọ jẹ́ sẹ́ẹ̀tì ìgbà náà obìnrin kan náà ní ń bẹ láàrin wa iná ní Kúdírátù ó ti dọ̀gọ́ ọlọ́pàá bá dà pé ṣé ránkẹ́ ò tí ì ju ìspẹ́tọ̀ gan lọ báyìí torígbà àtàríra last ńgbà yẹn side Ogun State ló wà ó ti dọ̀gọ́ ọlọ́pàá báyìí onìkan náà lóbìnrin tó ń bẹ bá a ṣe pọ̀ tó ti ń bẹnu kákọ́ọ̀sì wa ọ̀wọ̀ sì ń bẹ fún bó ṣe jẹ́ pé onìkan náà lóbìnrin láàrin wa balẹ̀ bá dẹ̀lẹ́ òun kálukú mẹ́ẹ̀ẹ́dẹ́ bàbá rẹ̀ bí wọ́n sì tọ́ wa nù ìbẹ̀rù ń bẹ ṣùgbọ́n lónìí ìbẹ̀rù dà ojú ti dà mọ́ fóbìnrin ẹ lọ wo gba àwọn ọmọbìnrin lónìí wọ́n bọ́ sórí social media wọ́n fi fídíò kan hàn wá láìpẹ́ iná ni ọmọ ń jó ó ń sí ọyàn ńlẹ̀ fún ọkùnrin ìyá rẹ̀ sì ń bẹ lórí ibùsùn ń bẹ̀ mo rò pé ṣé lẹ́gẹ́ àbí ta ló fi fídíò hàn wá gbà náà ọlọ́run foríjì mi ìmọ̀ bóyá lẹ́gẹ́ ni àwa tá a bá ní fídíò lọ́wọ́ àrántí tó jáde lọ́dún yìí náà ni ìpẹ́ pọ̀ gbogbo ẹ̀gẹ́ ló sì jọ sóṣù mẹ́rin péré lọ bẹ́ẹ̀ pé tóṣù mẹ́rin lójú ìyá náà lọ́mọ tí ń ṣèranù ṣùgbọ́n torí pé ìyá rí pé tí ń lọ lórí ẹ̀rọ ayélujára nìyẹn wípé bóyá ọmọ òun náà mókè ń bi ìranù tí n bá wá bọ́ sórí social media tí n bá wá ráwọn tó ń dáyàn lẹ́kọ̀ọ́ ẹ̀yin gan náà ẹ̀yin tí ń fún lẹ́kọ̀ọ́
ṣe ọ̀rọ̀ Ọlọ́run lẹ fẹ́ fi bọ́ yẹn ni nínú ẹ̀sìn tó wù kó jẹ́ yálà o nínú ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn ìbílẹ̀ wa ìsìláàmù ni àbí kírísítẹ́nìtì ni kí níbo lẹ ti rọ́rọ̀ tí ń wá tá a bá fẹ́ ṣe ìsítí fún yàn ọ̀rọ̀ èyí wa lásán ó ní ìrírí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìní ọ̀ lè tọ́ ọ sọ́nà níwọ tó fẹ́ sọ̀rọ̀ náà ò fi ní lè sọnù tọ́ ọ bá ti ní ìtọ́ fẹsẹ̀ lé bó ṣe ń wọgbó ńlọ́mọ jáìgàn ńlọ́mọ kónú ẹ̀gún bó sì sì káwọn tó ń kó wọgbó nù torí pé ìwọ tó fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run bó ṣe wù kó kéré mọ àárín lọ́kàn tiẹ̀ náà jùgbà tó bá wà lórí afẹ́fẹ́ tára rẹ̀ bá balẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ wá kún orí social media ìjọkùnrin ni ìjóbìnrin ni ìjọba sì ń wòran ń sì ń bàjẹ́ lọ. ẹ máa gbọ́ ọ̀rọ̀ abẹ́ ọkùnrin àtàbẹ́ obìnrin kò lọ́wọ́ mọ́ ìran tiwa ní tìjú ìran Yorùbá ni wá ìran wa ní tìjú àìsèran òṣì ìran tí ń pààyàn lé ni ẹni tó bá tó bàbá rẹ̀ o ò ní pè ní Mr. Adé bàbá ló pè ẹni tó bá tó yá rẹ̀ o ò ní pè ní Sista Rọ́mọkẹ́ ìyá ló pè é bí ìran tiwa ṣe rí nù. àìwá fàgbàfẹ́ nìkan kò jáyé ogún ṣùgbọ́n kò déédéé rí bẹ́ẹ̀ n tí àwọn bàbá wa dálẹ̀ náà là ń ràn torí wípé nígbà tí ìlú bá rí báyìí àwọn tó jẹ́ ọba àwọn èèkàn nílùú wọn a máa gbọ́rọ̀ wọn lọ bá wọn tó ń ṣàkóso agbára ti kúrò lọ́wọ́ yín àgbà irọ́ la sì ń pa tá a bá lágbára kúrò lẹ́nu lọ́wọ́ ọba ìjẹkújẹ ni ò jẹ́ kí wọ́n gbọ́n ìjẹkújẹ pọ̀ ẹ̀yin náà lẹ àwọn ọba sì ń tijú láwọn olóṣèlú àwọn olóṣèlú ń tijú yín ẹ̀yin náà ń tijú ọba tẹ́ ẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ olóṣèlú ẹ̀yin ọba ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ríra yín tẹ́ ẹ sì pera yín wọ́n wàá bá yín láàfin bẹ́yìn náà bá fẹ́ gba nǹkan lọ́wọ́ olóṣèlú ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe kọrí sílé ìjọba ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe gba nǹkan tó bá wá di pé kẹ́ ẹ gbà wàhálẹ̀ ẹ ní lè kọrí ẹ ní lè pera yín kẹ́ ẹ tiẹ̀ wára yín kẹ́ ẹ pàdé ara yín lójú ọ̀nà ọ̀dọ̀ rẹ náà mọ̀ ń lọ ọ̀dọ̀ yín náà mọ̀ ń bọ̀ kẹ́ ẹ pàdé ara yín lójú ọ̀nà lórí ọ̀rọ̀ ìlú ẹ ní lè ṣe ìlú wa ń bà á jẹ́ ìlú ń dàrú ìlú ń bà á jẹ́ ìlú ń dàrú lásìkò tìyín náà wá ni. ká wá wọnú ọ̀rọ̀ báyìí ìfáàrà lẹ́yìn náà gbogbo alárí fídíò yìí ọmọ Ọlálọ́mí Portable Habib ó sọ ọ̀rọ̀ ṣàkà ó sọ̀rọ̀ sí àwa náà ó sọ̀rọ̀ sẹ́yìn náà lórí ọ̀rọ̀ tó sọ sí wa ẹ jẹ́ n kọ́kọ́ ṣàlàyé ọ̀rọ̀ ká tó wá wọnú ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti Ìbàdàn àti Ọ̀yọ́ kò sí POP nìbàdàn Portable studio mi POP tó ń bẹ́ẹ̀ ọkọjá abẹ́ o kò sẹ́ni tí ó wọ studio tí ó dé mọ̀ pé POP ni bàá mi kò lo POP sí yàrá rẹ̀ àmọ́ lásìkò bàá mi sílì ni ó lò ibàá mi sílì ló lò ibàá mi sliding glass kọ́ la máa ń pè ṣé lufas àbí kí la máa ń pè tí wọ́n máa ń gé yẹn tí wọ́n máa ń tò ní mẹ́jọ mẹ́jọ ní táwọn bàá mi lò nù kò sí ìyún nǹkan ló sì bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ láti bí àjà bí ẹlẹ́ni táwa bá mo bá láwọn ilé lágbo ilé wa táwa máa ń yọ nígbà náà a máa yọ kíní yẹn tí àjà yẹn bá ti já wálẹ̀ àbá ń bẹ̀ tó bí ta bá fi náà ṣe báyìí fi ọmọ túnú rẹ̀ ni àbá bẹ́ẹ̀. èmi ò bá lé kókó
ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùwádìí àti òpìtàn mo ní àwọn àwòrán lọ́wọ́ tó ṣe wípé bẹ̀rẹ̀ ìní wọ́n ń pa tí wọ́n fi ń ṣe òrùlé dípò tá a fi ń lo páànù à ń lo jẹ̀ráàdì à ń lo gbogbo ẹ̀ lónìí. Ilé kókó nígbà náà tó ṣe pé tí iná bá mú báyìí àjókanlẹ̀ ni. Nígbà tó yá ọ lọ ọdún tí wọ́n fi òfin sí pé bá ti fẹ́ kanlé nìbàdàn páànù ni kó máa lò mo ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́. Olúbàdàn tí wọ́n pè pàdé tí wọ́n ṣòfin pé tó nígbà Ọlọ́run ti ṣe táwọn òyìnbó ti bá wa kó páànù dé ẹ mọ̀jà lo kókó mọ́. Wọ́n kọ́ ṣòfin pé tí bá ń ro ẹ̀kọ àbẹ́ ń bá ń dáná ẹ má máa gbé iná dídá sínú ilé mọ́ ẹ máa gbé sẹ́yìn ìkùlé. Wọ́n wá aṣọ iye ẹsẹ̀ tí ó fi jìnnà sára lé. Gbogbo òfin wọn kọ́kọ́ ṣe tó dárí àwọn bàbá wo òkú tí ò sí mọ́nú ìjọba sì ń ṣe ṣùgbọ́n ṣèjọba ń mójú tó báwọn bàbá wa ń jọun. Àwọn bàbá wo ní àwọn akọ́dà tó gbé àwọn wọléwọlé kèsì gbóyìnbó ló mú wá tí wọ́n mọ̀ lọ yẹlé wò níbo lẹ ti ń dáná níbo lẹ ti ń ṣe. Àwọn bàbá wa ti nílànà wọn. Nígbà ọ̀yá wọ́n bá débi pé ẹ má wulẹ̀ tí ẹ ṣe kínní ẹ máa lo páànù. Táwọn èèyàn rí mi wò lórí Facebook torí kínní tó ti bẹ̀rẹ̀. Torí ó ti bẹ̀rẹ̀ nù láwọn òfin tí wọ́n ṣe. Nígbà ọ̀yá oríṣiríṣi àwọn ẹ̀yà páànù ló ń dé. Ìdínú torí nígbà tí Portable sọ ó lóun wo máàpù Ìbàdàn ó lóun rí pé ilé páànù ló pọ̀ ńbẹ̀. Ìjà wo ẹjẹ́ wo nẹ́tíwọ̀kì ní tẹ́lẹ̀ bá ń dà wá láàmú. Àmọ́ tó mú nẹ́tíwọ̀kì wá báyìí. A ti já sórí nẹ́tíwọ̀kì ní tí yẹn bá ń dà wá láàmú. Tẹ́ bá dẹ̀ lọ wo ara àlàjẹ tẹ́ ń fún Ìbàdàn nínú èdè òyìnbó. Ìbàdàn the city of brown pan. Nígbà páànù dé torí pọ̀pọ̀lọpọ̀ ó kẹ́ sọ̀rọ̀ já o ṣùgbọ́n kì í ṣe kíní àwọ̀ ọ̀dà wọn lẹ́kọ̀ọ́ ìtẹ́ òpìtàn gbọ́dọ̀ fi wà nù. Ìbàdàn jẹ́ ìlú tó tóbi. Ó tóbi jù lú tẹ́ ti bí Portable lọ dáadáa o. Ìbàdàn tí wọ́n bá ju ìlú tí wọ́n ti bí Portable sínú ìlú tí wọ́n ti bí Portable tí wọ́n bá kó 30 irú rẹ̀ tí wọ́n bá jù sínú Ìbàdàn tùgùn ìní ó ṣe. Láti odò Ògùn tá a ti lọ pààlà pẹ̀lú Èrúwà dé Ẹlẹ́yẹlé lásán ọkọ̀ orìnrìn wákàtí kan Ìbàdàn náà ló wà o. Ọkàn ń lọ láàrin kan ní o ẹ̀gbẹ́ kan ní o. Lóde ṣáájá lórí òkè ó ti padà bọ̀ pa já lórí Facebook ni. Láti odò Ògùn lọ dé Àṣìrẹ́ tá a ti pààlà pẹ̀lú Ọ̀ṣun ọkọ̀ ó sì máa rìnrìn wákàtí kan àti 30 ìṣẹ́jú 1 hour 30 minutes láàrin ìgboro Ìbàdàn. Bí Ìbàdàn ṣe tónú lọ́lá bí Ìbàdàn ṣe tónú lógo ilé wa pọ̀ nìbàdàn. Mo rò pé tí wọ́n bá ń ka ilé tí ń bẹ nìbàdàn lónìí ilé tí ń bẹ nìbàdàn lónìí ó lé ní 2 million. Ilé nù mi ọ̀sọ̀ èèyàn o mi ọ̀sọ̀ èèyàn ilé tí ń bẹ nìbàdàn lónìí torí nígbà wọ́n ṣe sẹ́ńsọ̀ tí wọ́n ṣe kàn níbi ó ti lé lógún ọdún ìgbà ni wọ́n ka ilé Ìbàdàn sí 1 million pé ilé Ìbàdàn lé ní 1 million. Ilé lásán ló kò sí èèyàn bẹ̀. So lọ́wọ́ ẹgbẹ́ bá wá wà níbẹ̀ ọ wà máa rí páànù tí ó brown lọ tó
torí pé àwọ̀ kan náà ni gbogbo ẹ̀ ní. Nígbà wọ́n bá ra páànù bíi sliver ní orí tọ́jọ́ bá ti ń lọ yóò di brown. Ẹ wá máa wo páànù lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ lórí ilé ńbàdàn torí pé ìlú orí òkè ní Ìbàdàn. Bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ìgbà tí èèyàn bá tó dé lábìrán lèèyàn tó bọ́ọ̀lẹ̀. Láti bẹ̀rẹ̀ àbọ̀báwọ̀ gbọ́ àgàlà ni ó lè máa wo Ancient City yẹn lọ. Ìsìn bẹ́ẹ̀ káàkiri náà gbogbo ilẹ̀ Yorùbá ó ń bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn ìlú tó bá yẹ pé ọ̀làjú pẹ́ kí wọ́n tó dé tí ò tètè rinlẹ̀ bíi ti Ìbàdàn kò lè yé Portable tó bá wá ń rí àwọn ilé míì ń bẹ pé láàrin ìgboro kìí ṣe àwọn ìlú ìpìlẹ̀ tí ọ̀làjú páànù kọ́kọ́ dé torí pé ńgbà páànù kọ́kọ́ dé owó ń bẹ ńbàdàn wọ́n lè ra àwọn páànù yẹn dáadáa ńbàdàn so èyí ló fà á so ẹni ò wá ní yé Portable ṣùgbọ́n àwa ṣàlàyé fún un kó bá a lè yé pé kò yé ọ ni àwọn ò láyé ọ bẹ́lẹ̀ ṣe rí ni a gbọ́dọ̀ ṣàlàyé fún Portable ni torí pé brown roof ní Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tó wá ń wò ó tó bá dúró níbẹ̀ láti gbogbo tí ń jẹ́ bẹ̀rẹ̀ tó bá dúró ńbẹ̀ àwọn ilé tó ṣe pé èmi bá láyé bẹ́ẹ̀ ni bá a ṣe ní Èkó tó ṣe tó àwọn ilé tí mo gbé ní Ìsọlọ̀ brown roof náà ni wọ́n sì tún pọ̀ ń bẹ̀ dòní kódà nọ́mbà 68 tí mo kọ́kọ́ gbé ní Ìsọlọ̀ nọ́mbà 68 Mushin Road nọ́mbà 68 ilé alámọ̀ ni bí Ìsọlọ̀ ṣe jẹ́ pé lára àwọn ìlú pàtàkì ni ló jẹ́ lÉkòó ilé alámọ̀ pọ̀ ní Ìsọlọ̀ torí pé kí ni Ìsọlọ̀ èsèlú àná ó ti wà tipẹ́ Ìsọlọ̀ ti wà tipẹ́ àmọ́ tẹ́lẹ̀ bá ti wá ń bọ́ síbi irú Ọkọ́ta àwọn ilẹ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni o develop ní Ọkọ́ta tẹ́yìn bá ń lọ sírú Lamina Lawal ibi tí Dr. Sikiru Ayinde Barrister ń gbé ẹ mọ̀ ra àwọn ilé tuntun bẹ̀ tó fi lọ dé Dáàrú Dáwà lọ́dọ̀ bàbá wa Mustapha Sunusi Sugulu tó fi lọ dé Ọ̀ṣọ́lọ̀ road lọ sọ́nà Òṣòdì yẹn bẹ́ẹ̀ bá ṣe ń gbà jára wọn lọ bẹ́ẹ̀ ẹ mọ̀ ra àwọn ilé tuntun bẹ̀ irú ẹ̀ náà sì ń bẹ nìbàdàn housing estate àkọ́kọ́ ní Nàìjíríà pé yóò ní housing estate àkọ́kọ́ ní West Africa wide ìlú Ìbàdàn náà ló ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ pè ní estate lónìí o adé estate ilẹ̀ o ẹ lọ ṣèwádìí lé lórí iná ní Bódìjà estate nìbàdàn ìlójó gbajúmọ̀ gbogbo èèyàn nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà ló mọ̀ pé bìkan bẹ tí wọ́n ń pè ní Bódìjà estate iná ló jẹ́ pé arọ ọ̀làjú nù tí ń bẹ fún Ìbàdàn ìlú ò lè rí bí ìlú Portable kó kéré kó lè ráyè gba gbogbo orú eléyìí ọ̀làjú kan tí ń bẹ fún Ìbàdàn nù tẹ́ bá sì lọ wo tẹlifíṣàn àkọ́kọ́ ọ̀hún sọ̀rọ̀ ni ọjọ́ olùgbóhùnsáfẹ́fẹ́ ni bí irú Portable ta ló kọ́kọ́ ìlú wo ló kọ́kọ́ ń promote àwọn èèyàn pé ẹ̀yin ọmọ wa ẹ wá lógo nínú orin kíkọ nínú eré káàkiri tìbútòrò Nàìjíríà tó fi dé àwọn kọ́ńtírì míì láfíríkà wọn ti ń wá Ìbàdàn iná ní NTA àkọ́kọ́ ìlú Ìbàdàn iná ní kí ló sì fà tọ́làjú fi ń bá Ìbàdàn bẹ́ẹ̀ Ìbàdàn é pàlejò Ìbàdàn máa ń gba àlejò ló fi di pé Ìbàdàn kì í gbé onílẹ̀ bí àjèjì Ìbàdàn máa ń tọ́jú àlejò ni nílùú kan nílẹ̀ Yorùbá Ìbàdàn ní èé sọ pé ta ní bàbá rẹ̀ ńlẹ̀ èèwọ̀ Ìbàdàn èé sọ ẹ lọ kí ìsẹ̀yìn tẹ́ ẹ bá jọ mọ ìlú mi tẹ́ bá ń gbé Ìbàdàn pé ẹ̀yin àtọmọ Ìbàdàn kan wájọ ń fa wàhálà wá sọ pé ta ń bàbá rẹ̀ ńlẹ̀
tọ́pọ̀lọpọ̀ lúmi máa ń ṣe Ìbàdàn ṣe bí ìlú bá ṣe rí làwọn ó ṣe ròyìn ẹ yọ ti pé Aare òpìtàn ọmọ Ìbàdàn ni kú o tó bá ṣe pé ẹ lè yọkù ẹ fi ibẹ̀ àmọ́ ẹ máa gbọ́ mi. Ìbàdàn nu tó ṣe pé gbogbo owó tó bá lòun gbóhùn sáfẹ́fẹ́ ọjẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wípé èèyàn kọ́kọ́ ń promote ìlú tó kọ́kọ́ ń gbé èèyàn dìde tó fi wá dórí Portable lónìí tó fi dórí gbogbo wa Ìbàdàn náà ló ti bẹ̀rẹ̀ NTA Ìbàdàn. Ìkànnù ẹ̀kọ́ ìgbàlódé èmi náà fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ nímọ̀ ìmọ̀ ẹ̀rọ ni ìmọ̀ ìṣègùn ni ìmọ̀ òfin ni ìmọ̀ gbá ni ìmọ̀ àwo ni ìmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ni gbogbo tí ń jẹ́ ẹ̀kọ́ láyé tí gbogbo ilé ẹ̀kọ́ yòókù bí Ìlọrin ṣe máa ń ṣe fáàrí àwọn làwọn ní kinní kan àwa náà ń rí fáàrí ṣe pé gbogbo pòfẹ́sọ̀ gbogbo àwọn èèyàn yìí tó kẹ́kọ̀ọ́ ní fásitì Ìlọrin Ìbàdàn náà wọ́n ti pòdúùsì wọn ìpìlẹ̀ iná ní fásitì Ìbàdàn níbi tí sánmọ́ǹtì gbẹdúnlẹ̀ iná ní University of Ìbàdàn ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tó jẹ́ fásitì àkọ́kọ́ ní Nàìjíríà tó sì làmìlaka tí sì ń bẹ ń bẹ báyìí ìlú Ìbàdàn náà ni táwọn olórí pípé ti ń jáde tí wọ́n ti ń tún tọmọ tí òṣùwọ̀n ṣe ìlú Ìbàdàn náà ni ìlú ológo ni. tàbá wá ń sọ̀rọ̀ ń pọ̀ eré ìdárayá àti mú ìlànà ẹ̀kọ́ àti mú ìlànà amúlùúdùn tàbá wá ń sọ̀rọ̀ ń pa ìlànà eré ìdárayá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tá a mọ̀ sí Liberty Stadium ìlú Ìbàdàn náà ni tá a ti ń pèsè àwọn ọ̀dọ́ wọ́n lọ ń gbá bọ́ọ̀lù wọ́n ń fò káàkiri láyé Ìbàdàn náà ni. Gbogbo ẹ́stéètì tẹ́yìn wá ń kọ́ lónìí àpèjúwe kákọ́lé tó dáa kákọ́lé tó rẹwà káfí nǹkan tó dáa sí i kó ní swimming pool kó ní tantalizer o kó ní Mr Beast o Ìbàdàn náà ni Bódìjà Housing Estate Ìbàdàn náà ló ti bẹ̀rẹ̀ ìlú Ìbàdàn náà ni gbogbo tó bá wá fẹ́ sọ lọ́rọ̀ nípa ìlànà ilé kíkọ́ ọ wà bàdàn wà á béèrè gbogbo àwọn tí wọ́n ń kọ́lé tí wọ́n ń dẹ stéètì ilẹ̀ láyé tí wọ́n bá wá ń wá okun wọn tí wọ́n ń wá okun wọn wọ́n wá padà sí Ìbàdàn tó ti bẹ̀rẹ̀ wọ́n wá padà sí Ìbàdàn tó ti bẹ̀rẹ̀. ìdí sí kí ló sì fà á tí Ìbàdàn lè rí gbogbo nǹkan báyìí ṣe tí lọ síwájú fi bá ṣé ni okun ọba wa èé já tólúbàdàn bá ti wàjà gbogbo ayé ló ti mẹ́ni tó kàn bólúbàdàn kan bá ti wàjà àti mẹ́ni tó kàn bólúbàdàn kan bá wàjà àti mẹ́ni tó kàn ìdínú tá a fi ń rí i ṣe àìjà sọ́ba àìjà síjòyè òun kálukú ti mọ bí wọ́n ṣe pọwọ́ léra wọn mo ti sọ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ìlú Ìbàdàn nu ṣùgbọ́n a sọ̀rọ̀ sọ bótò ọ sọ̀rọ̀ ayé wa ní ìyíntọ́ ọ̀sọ̀ yóò dá ìyín sọ̀rọ̀ sílùú èèyàn bọ́ọ̀bá sì bá èèyàn wí o ò ní sọ orúkọ ìlú ń pé ìlú rẹ tọba sọyún ọsẹ pẹrẹ ayé lè mọ̀ mọ̀ ìlú ẹni tó ń bá wí ìgbà táyé ọba fi mọ̀ atẹ́gùn ó ti fẹ́ sọ̀rọ̀ wá ní kò sí POP nìbàdàn kò sí POP lọ́yọ̀ọ́ ó tó wá jáde ó wá ní bàbá ọmọ lọ ń bá wí àti ilé ìyá rẹ̀ sọmọ rẹ̀ ní sọ̀rọ̀ báwọn yálà ọ̀tọ̀ rẹ̀ lọ́dún òbí rẹ̀ ni o yálà ọ̀fẹ́ ní sùlọ́kà ni o tíwà àtìyàwó rẹ bá wà nù ilé kò sí bó sì lè lálẹ́ ara yín pé àwọn bọ́dà rẹ tó tó mi ló ń bá wí bàbá rẹ ló ń bá wí nínú ilé yín nù ó tún wá jáde ó sì ní bàbá ìwọ náà ní bàbá ọmọ ló ń bá wí gbénú ilé bàbá rẹ ṣé wọ́n ń flag program ní àbí network.
bàbá ọmọ ni mò ń bá wí nínú ilé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ́mọ tó gorí rẹ̀ àdàbíjà ó jèpè lọ àìsọ bẹ́ẹ̀ torí pé àbùkù ó ní tóun bá ti gbẹ́wò òun wọ̀ tóun sì fi fìlà òun sí òun gbágbádá lé ó ní kò síbi tóun ti fẹ́ lọ ṣe fàájì ilé ẹni tó lóókọ ni. kájọ ẹ mẹ́jà jẹ alájẹyó táwa gbàgbé ànábi tá a ti ń bọ̀ ó ti wà márúwá rí rántí ìgbà náà àpadà sí ibú òní bọ̀ ní tí ó mọ tó máa sọ pé òun gun ọ̀kadà kí o fi ń gbèrò àbọ̀ òun wà márúwá ọlọ́run àníjó ń bọ̀ àti ráwọn èèyàn tó ti lọ gbá bọ́ọ̀lù lu òyìnbó tí wọ́n ti ka pounds tí wọ́n ti ka dọ́là tó ṣe pé wọ́n ń dáwó fún wọn lónìí mọ̀ ni. bọ́ọ̀ bá gbọ́ gbogbo ẹ̀ ọ́sà àgbọ́tàn Kárúnà pẹ̀lú gbogbo owó rẹ̀ ọgbọ́tàn Nebukadinezari ọgbọ́tàn Nàmúrúsù tó pé wọ́n lọ́lá níbo lọ́lá àwọn parí sí níbo lọ́lá àwọn parí sí. mélòó nú àwọn olówó tẹ̀yìn náà ti gbọ́tàn wọn tí wọ́n nílé iṣẹ́ rẹpẹtẹ tí kankan fọ́ṣàn mọ́ lónìí. tá a bá ní a máa dákọ̀ yóò máa dàbí kinní tí wọ́n lé owó tí wọ́n lọ látàyè pókìkì wọn ọ̀dà tí ò bá mọ gbogbo ẹ̀ jẹ́ ń sọ ti jàbáàrù fún ọ. jàbáàrù àáfàá ni nígbà ọlọ́run ó dé òun náà bá rówó ni jàbáàrù bá ń ṣe bí ọlọ́run lórílẹ̀. ẹ dákun jàbáàrù bímọ kan èsì ilé rẹ̀ lọ́yọ́ lọ́ọ̀tà láti fi ṣe súná ọmọ ńgbà náà lára àwọn èsì tí ń bẹnu ilé ẹ̀ lọ́yọ́. jàbáàrù wá kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé jàbáàrù kú ẹ dákun ẹ bá ń pa àwọn ọmọ ẹ̀sìn ẹ sọ̀tàn jàbáàrù fún wọn èyí tẹ́ ẹ bá mọ̀ tán jàbáàrù. ká lówó ká kọ́lé lọ rẹpẹtẹ ká lọ́lá rẹ rẹpẹtẹ ní Yorùbá máa fi bẹ̀ náà pẹ̀lú ọmọ ìjà gbà àná wọnú owó èèyàn kò sí tí èyí tán o wà láì kò sí gbówó ṣe lè pọ̀ tó yọ ọ̀tà tọ́lọ̀ bá fẹ́ parẹ́ Ọlọ́run má pa wá rẹ tọ́látọ́lá. àbó ò ti rí odidi agboolé tó parẹ́ rí odidi agboolé tí wọn ò sì mọ orí pa wọn. àbó ò ti rí odidi ìlú tó parẹ́ tá à mọ ibi tó wà tá à ń wá dòní. kájọ ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra ọ̀rọ̀ asọ̀rọ̀sọgbótò wọn ní kọ rẹ́ńdà apology wọn sọ ẹyin tẹ̀yìn náà ẹ lọ sí pàánù lé yín ẹ lọ ṣe pop bẹ́ẹ̀ ṣé pop nìkan wọ́n fi ń mọ lówó ṣèbí pop táwọn sọ ní ìsìn wọn tún ti ń sàwọn kan ní ìsìn bíi plywood wọn ń lò so ilé tí ọba ti sí pop kò lówó ọ lọ sọ́nà oko kọ́ lọ wọ àwọn àgbẹ̀ lóko kó owó tí wọ́n make ní Ìgàngàn ni mo fi máa ń ṣàdúrà fún Ìgbòho Òòṣà owó bàbá Adámi Ọ̀rànmíyàn àsìkò tiwa Ìgbòho Òòṣà gbogbo ń tá padà sí ibú bá dà láyé Ọlọ́run níjọ́ bá Sunday Ìgbòho ọmọ aládìkún padà sí ibú òní bọ̀ láyé pẹ̀lú ògo Ọlọ́run ó tún padà sí Nàìjíríà ó lè rìn ó lè yan fanda fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ èyí tí ó kọ̀ wọ́n fúnra wa láàmú bẹ̀bẹ̀ látújáde ẹ̀dágbòho padà fi wọ́n ti bá ti sùn ní ìsìn Fúlàní gbọ́n wọn ò tó sọkọ fún wa ẹ máa wò nǹkan. gbogbo àwọn tó lọ sí àjì ní Ìgàngàn ẹni tẹ́ ẹ bá mọ ibi tí wọ́n ń pè ní Ìgàngàn lọ́yọ̀ọ́ sí ní ilẹ̀ Ìbàràpá tí Sunday Ìgbòho tó lọ táwọn Fúlàní sì forí légbó. àwọn àgbẹ̀ owó ara wọn bí àjì ṣe wọ́n tán lọ́dún owó ara wọn fi lọ ẹ wá wo báwọn àgbẹ̀ ṣe ń ra mọ́tò tí wọ́n ń kọ́lé Ìgàngàn nú o tí wọ́n ń ra mọ́tò tí wọ́n ń kọ́lé tọ́kàn wọn sì balẹ̀ iṣẹ́ àgbẹ̀ nu ṣéjẹ bàbá oní pop gbogbo nǹkan ní máa ń jọ ọmọ oko lójú. ọwọ́ á sọ̀rọ̀ wọ́n wá ní kọ́ rẹ́ńdà apology Ìbàdàn èsèlú kékeré mo máa ń sọ tẹ bá gbé bí ó ṣe wù kí ìlú ó kéré tó bí ìlú bá kéré lójú sáwọn èèyàn tí ń bẹ́ẹ̀ kéré màá kọjá nílùú ibẹ̀ bẹ́tàmí àtàwọn ọmọ sẹ́mi bá lọ màá ẹ wò lú yìí o ìlú ìṣẹ̀ǹbáyé ni o ẹ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ wo bí ìlú Awo ṣe mọ ṣé bó ṣe mọ nù tànú bí ìlú Awo ṣe mọ ṣé bẹ́ẹ̀ ló ṣe mọ nù tàn àwọn kan ń jà sílẹ̀ wọ́n ń ṣe bá wọ́n ń ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n fẹ́ pé kí wàá ní káláwo ṣe
Ẹdẹ òun ló tulẹ̀ fún tìmì Ẹdẹ ṣùgbọ́n àìfẹ́ sọ òdodo ọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ni tá a bá ń lọ lọ́ṣun náà tá a bá ń lọ sí Èjìgbò ọkọ̀ ọkọ̀ gbé wa kọjá ní Àrà ni lọ́dọ̀ ọba Alára. Chai ìlú ìṣẹ̀ǹbáyé nù láwọn ìlú tẹ́gbẹ̀rún ọdún kan ti lọ lórí wọn, ẹgbẹ̀rún ọdún méjì ti lọ láwọn ìlú ìṣẹ̀ǹbáyé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ bá dé ọba Àgùn òun àti Kírun jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ọba Àgùn sì ṣáájú Kírun ọjọ́ rẹ̀ ti pẹ́. Káwá torí páwọn ìlú náà wá kéré káwá fẹ́ sọ pé a fẹ́ wẹnu sí wọn lára, àwọn èèkàn tó jáde ń bẹ̀ ńkọ́. Àgọ́ Ìwòye ní ń bẹ ní Ògùn State ní Ìjẹ̀bú, Ìwòye gangan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Awó. Àwọn Ìwòye sì pọ̀, odidi orílẹ̀ ni. Ogun ló sọ ìbínú. Tẹ́ ẹ bá dé ìlú Ìwòye ìṣẹ̀ǹbáyé lónìí, tẹ́ ẹ bá ka gbogbo létí ń bẹ ń bẹ bóyá ló pé 50. Tẹ́ ẹ bá ka gbogbo létí ń bẹ ń bẹ tó yanjú bóyá ló pé 50. Ṣé bẹ́ẹ̀ wá láṣẹ wá wẹnu sílùú ìṣẹ̀ǹbáyé náà lára? Ká tó wá sọ pé ìlú tó ṣe pé gbogbo ìran ọmọ aládé ní bẹ́ẹ̀nbẹ́ ìlú Ìbàdàn. Apology kọ́ ló ń ṣeun, òṣì ló ń ṣeun. Ṣùgbọ́n àwa tá a fẹ́ràn rẹ a ní fẹ́ kó bàjẹ́. Èmi fẹ́ràn Portable ṣẹ̀bọ̀pọ̀ ọmọ Ìbàdàn máa fẹ́ràn wàhálà torí wípé èmi tọ́lọ́ ti lóhùn ọ́ jáde nù. Inú tèmi a sì máa dùn fẹ́ni tó bá ti àpáta dìde tọ́lọ́ wa gbéga, èmi fẹ́ kó ṣubú. Bóyá nítorí wípé agboolé lèmi gbé dàgbà, èmi ò gbé stéètì rí. Ilé alámọ̀ mo gbé dàgbà. Èyí tá a kọ́ síwájú kódà bẹ́rẹ̀ mi adájọ́ àgbà ni wọ́n ẹsẹ̀ ń tún ilé náà ṣe tọ́jẹ́lé oní búlọ́ọ̀kù la fi kọ́. Portable àti ẹ̀ tó ń lo POP pákó náà wọ́n tó fi ṣàjà rẹ̀ akànrẹ́ lórí ni. Ilé oní búlọ́ọ̀kù ni. Tí wọ́n bá fẹ́ rẹ̀ báyìí mo wà ń bẹ̀ báyìí wọ́n kan èso mọ́ ni torí owó ti wájú, wọ́n wà kan èso mọ́ pákó, wọ́n wà ẹsẹ̀ máa fi wọ́ kọ́ba lérí mú dúró lọ́dún náà tí wọ́n ń wọ́. Agboolé làwa gbé dàgbà làwa fi ń mọ iye tó bá tàpátá dìde wá ṣọ́ra. Now ọ̀ ń sọ àti ń gbọ́ àwọn èèyàn sọ pé kó render apology. Tó bá ṣe pé nínú ìlú tó ti lọ máa ń ṣe show tọ́yọ́ state bá kúrò ń bẹ̀ níbo lọ fẹ́ gbé gbà? Àbí tọ́mọ Ìbàdàn kan jókòó ni tọ́wọ́ ta ọ̀fà sí ìpínlẹ̀ Ògùn àbọ̀ ta ọ̀fà sí ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n wá ní kọ́mọ̀ wàá ṣeré ń bẹ̀. O ò ní lè jáde wípé ó dùn ọ́, o ò sì tún tó bẹ̀ kọ́ sọ pé kò dùn ọ́. Tírú ẹ̀ bá ṣẹlẹ̀ àwọn èèyàn wá ń lérí Ìbàdàn ní ìsìn pé ó sì wá ṣeré Ìbàdàn. Àbó ọmọ ibi tí wọ́n ń pè Ìbàdàn, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀hànnà tí ń bẹ lẹ́kọ̀ọ́ Ìbàdàn wọn ti lọ. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀hànnà tẹ́ ń rí lẹ́kọ̀ọ́ Ìbàdàn wọn ti lọ. Ọmọ kékeré lásán ìní ò ṣe fún ọ. Àbó ti gbàgbé orin tí ẹ sáré kó ńlẹ̀. Èlì ṣe ń tọ́dùn mí, èlì ṣe ń tọ́dùn mí o, kàkà kọ́mọ ó gbowó òòtà lẹ́bẹ̀ lọ́wọ́ ọmọ fàyọ. Ó ti gbàgbé tí ẹ sáré kó rẹ́kọ̀dù ńlẹ̀ ńgbà náà. Èlì tó ṣe pé nígbà lásọmọdé níbi táwọn actor ń bẹ. Nígbà tí wọ́n gbọ́ tí wọ́n ní wọ́n lọ mú wá ní Ìwòrò lọ́dún náà lọ́hùn. Ìwọ kìíní rẹ́kẹrẹ kìíní nígbà ẹ̀kú gbèmí jáde máa ara tí ẹ̀kú gbèmí dá nìbàdàn. Ẹ̀kú gbèmí kí lọ́jọ́ orí ẹ̀kú gbèmí nígbà tó jáde nìbàdàn, kí lọ́jọ́ orí ẹ̀kú gbèmí. Ṣùgbọ́n ikú tú ẹ ní palágbára, ó lọ fún pistol kìíní kìí ṣe gbọ́ fẹ́ lọ fa wàhálà. Ẹ̀kú gbèmí tí wọ́n gbé amọ̀tàǹkì ilẹ̀ tó lọ jókòó lé lórí tí wọ́n rọ gbogbo ìbọn sí tí ò mú. Kájọ kì í ṣe pé a fi ń encourage nǹkan aburú, ká ṣọ́ra ká wo orú tí ó lè jáde. Àyè wáyé ká mọ̀ láàrùn kan lára, ìjà àgbòrò làrùn Ìbàdàn láyé gómìnà Ajímọ̀bí. Àwọn ṣé 1 million boys ní àbí 2 million boys wàhálà sáà ní gbogbo Ìbàdàn. Àwọn èèyàn bá sọ gómìnà bá ṣe kíra mo ní gómìnà ẹ wá
ọmọ ọjà abaniyí ẹ pé gbogbo àwọn mọ́gàjì bí ṣètò gbalẹ̀ ẹ pẹ̀tù sí wọn ní ọ̀rọ̀ Ìbàdàn nù kí ni ẹ ká ẹ máa pa wọ́n dọ̀la ẹ pẹ̀tù sí wọn ní ìtẹ́ bá bẹ́ẹ̀ gbalẹ̀ fún wọn bẹ́ẹ̀ ṣe bá wọn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ Ìbàdàn nù ọmọ kí lọ́kà àwọn ọmọdé ọmọ gbọ́ nǹkan ẹ̀wọ̀n àjọ kú bẹ́ẹ̀ ni ọ̀tàn èyẹ́lẹ́ àwọn ọjọ́ kú bẹ́ẹ̀ ni ọwọ́ ìwà ni wọ́n lọ́ọ́ halẹ̀ ẹ̀kú mọ́ oyè pé àjọ kú bẹ́ẹ̀ ni ọwọ́ halẹ̀ ẹ̀kú mọ́ àfìgbà tí wọ́n kó wọn ò torí ẹ̀tàn ńlẹ̀ wọn ò torí ẹ̀tàn àfìgbà tí wọ́n tó lọ́nà ọpọlọ wọ́n wá pe gbogbo àwọn mọ́gàjì ẹsẹ̀ wá lọ́n pe àwọn èèyàn ẹ mọ́ bára yín jà wọ́n lé ẹsẹ̀ yé yí nígbà wọ́n pe ìpàdé ní palace Olúbàdàn gbà náà láyé bàbá mi Ajó Ògúngún ní sọ̀ni mo ní ẹsẹ̀ ṣẹṣẹ Ìbàdàn ṣèbẹ́ bá wọn lágídí náà ni kíní ẹ̀mí táwọn bàbá yín ń gbé lójú ogun lọ́jọ́ sí lọ́bàlẹ̀ wọn Ìbàdàn náà ìwáyé ká mọ̀ láàrùn kan lára ìjà àgbòrò làrùn Ìbàdàn níbo wọ́n ti wá ń ṣèjà àgbòrò bí ó ṣe Ìbàdàn ṣé ìlú tí wọ́n fẹ́ tẹnu àbùkù bánú tó o sì rò pé ó lórí láyé ẹnì kó o sì tó bẹ́ẹ̀ yóò gbé ọwọ́ bẹ̀ wá ṣeré. àìmọye àwọn èèyàn tó ti sọ̀rọ̀ sí Ìbàdàn àbọ̀ sọ̀rọ̀ sílùú kan ní táwọn aráàlú wọn ó dìde nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ lára àwọn sísítà wa kan tí máa ń ṣètò torí pé ọlọ́fà ọmọ Ọlálọ́mí lòun wá ń búlù Ọ̀fà àwọn Ọ̀fà wá fún lésì padà ó sì ti jáde ẹ má bínú gbóhùn èèmọ̀ pé kì í sọmọ Ọ̀fà àmọ́ ìhun náà sọ yí pé tọ́rọ̀ bá ti wá ṣẹlẹ̀ kásíárẹ́ máa búlù mi ìlú ìṣẹ̀ǹbáyé ìlú ọlọ́lá tó sì wá àlàáfíà ilẹ̀ Yorùbá tó fi ẹ̀mí ara rẹ̀ kí nílùú Ọ̀fà mo ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà ìyìn tí ọlọ́fà fi ẹ̀mí ara rẹ̀ kí fúnlẹ̀ Yorùbá ò ṣe kékeré ó fẹ̀mí ara rẹ̀ kí aráàlú àwọn Fúlàní wọlé wọ́n ń dúyàn bí ẹ ń dú ẹran lọ́fà ni sétan ní ṣe sọ wọ́n ń dúyàn bí ẹ ń dú ẹran lọ́fà nígbà wọ́n gbé bàbá wọ lọ́fà kúrò lọ́fà àwọn tí wọ́n rò pé àwọn Fúlàní ó wẹ́kọ̀mù wọn wọ́n ní wọ́n máa dè wọ́n máa dú wọn ní bí ẹ ń dú ẹran ọ̀nà bùnmí lèyùn ẹ̀sìn tó ń bọ̀ wá gba change ẹ̀ lọ́jọ́ iwájú. ìsinmi táwa náà bá wá fẹ́ fèsì káwa máa dárúkọ ìlú Ìbàdàn mọ̀rọ̀ a sì mèsì ọ̀gọ̀ làwa a sì mọ bá a ṣe lè fún yàn ní sáìsì ọ̀rọ̀ rẹ̀ torí pé ọmọ yìnyín ó sì tó máa nù lọ́rọ̀ ṣerú ìlú ibẹ̀ ló ti wá láyà àbó mọ population Ìbàdàn ni nílẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ lónìí tá a bá yọ population ìpínlẹ̀ Èkó kúrò Ìbàdàn ló kù so ìlú tí ti ń lọ bí 10 million population bẹ́ẹ̀ tó lé ní 6 million population so ibẹ̀ náà ló ti fẹ́ sẹ́nu yánkanyànkan jáde render apology fún Ìbàdàn àti Ọ̀yọ́ ní tààrà béèyàn ṣe ń render apology ni kò síbi tọ́mọ burúkú òsì kò síbi tọ́mọ dáadáa òsì kò sílùú kan lórílẹ̀ ayé irú dámì pọ̀ nìbàdàn irú dámì pọ̀ lábẹ́òkúta ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ níjẹ̀bú ọ̀pọ̀ káàkiri téèdé gbọ̀ngàn téèdé kiri téèdé fẹ̀ni téèdé kìtì téèdọ́wọ̀ ìnirú dámì wà bẹ́ẹ̀ dé sákẹ́ ẹ̀bárò wọn. láyé kèé sáyé tiwa yìí náà lobìnrin ti ń kọ́kọ́ àwọn ìyá wa wọn a máa lọ́kọ méjì wọn ò bímọ wọn lè bímọ méjì bẹ́ẹ̀ wọn lè bímọ mẹ́ta bẹ́ẹ̀ tí wọn ò tó lọ síbòmíì lọ lọ́kọ tí wọn ò tó lọ síbòmíì lọ lọ́kọ ìwà ń bẹ lórí tó ń gbé wọn kú òun bẹ obìnrin tó bá wà nílé ọkọ kan tó bímọ kìíní tó bímọ kejì tó bímọ kẹta tó fi kú òun lé ọkọ ẹja wo kí ló gbé kú ò ṣùgbọ́n ó bímọ kan bì ó tún lọ ó fò lọ bí ẹyẹ ó tún bímọ kan bì ó tún bímọ kan bì ẹ kíyèsí irú ẹ̀ so ẹrú kan máa ń mú ní búgba ẹrú ṣùgbọ́n ṣé ẹrú ni gbogbo ìlú yòókù tẹ́ ẹ fẹ́ bú ẹrú kan ti dá mì kọ́ ni ó mú yín wá ta sí odidi ìlú
àbí tí wọ́n wá ní ọwá rẹ́ńdà apology tó wá ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ló ń bá wí. Ǹjọ́ o ti rí bàbá Dámì ọ̀hún rí? Ǹjọ́ o ti rí ìyá wọn rí? Ǹjọ́ ọmọ ilé wọn, ọmọ irú àwọn èèyàn tó jáde lára wọn? Ẹlòmíì lè máa ṣe rẹ́ndẹ̀rẹ̀ndẹ̀ tàbí pọ́ mi lé nìyẹn ni. Ní gbogbo ọdún tí mò ń wà lẹ́kọ̀ọ́, mo wà ní Mushin, mo ń tajà ń bẹ̀. Ẹgbẹ́ kan ń bẹ Taofik lórúkọ wọn, driver ni. Àtijọ́ drag ọ̀rọ̀ kan rí, lẹ́yìn ìgbà yà wá close. Ọ̀rọ̀ wá ń ṣẹlẹ̀ níjọ́ kan, ó wá rí pépà kan ló tẹ̀mú pépà yẹn wọ́n wá ń kà á. Màá sọ fún pé brọ́dà mi lò ó. Ó wá wojú pé lóòótọ́ mọ̀ ni mo ní wo kọ̀ ìbò kọ̀ bá fi ID card mi hàn. Ọmọ eléníyàn ni ọmọ ní bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n lájò mọ́ proud ara rẹ bọ́ ọba ṣe rí lájò. Mo wá ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé gbogbo ibi tí wọ́n ti bí mi fún pé sọ́rẹ́ mi tó ń wò yìí Mọ́tàlá wọn ti bí mi. Àlùbáríkà àwọn bàbá wa sì ń bẹ pẹ̀lú mi. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ń rí èèyàn, Dámì nìkan ló rò pé ó fẹ́ bú sọ ọmọ irú ilé tó ti jáde. Sẹ́nétọ̀ Rasheed Ládọjà, former governor wa, ṣé gbogbo àwọn inú agboolé tí wọ́n ti jáde, ọmọ ẹ̀gbọ́n bàbá wọn ni o, káwọn náà tó jọ ọmọ ọmọ ni o, ṣé gbogbo wọn náà ló Aare tí ọmọ ogun ọ̀kadà ń bẹ̀. Àmọ́ ó dàbí ọba orin Saheed Òṣùpá ni, gíran níran pa wèrè wò, ọmọ pé ìyá wèrè wà. Nígbà ọba kọlúrú ẹni bẹ́ẹ̀ lọ́ọ́ mọ̀ pé léèyàn. Àbúrò mi kan ó ti wà lẹ́kọ̀ọ́ báyìí, ó wá jẹ́ dírẹ́fà lágboolé wa. Kọ̀ǹdọ́tọ̀ rẹ̀ wá jábọ́ lẹ́nu ọkọ̀. Ẹ mọ̀, wọ́n jọ ń ṣiṣẹ́, dírẹ́fà lòun kọ̀ǹdọ́tọ̀, ilẹ̀kùn wá sí lójijì, ọba jábọ́, ọba kú. Nígbà orí bẹ́ẹ̀ ó dúró kò sá lọ, àwọn ọlọ́pàá mú un, wọ́n bá gbé lọ ilé ẹjọ́. Nígbà wọ́n gbé lọ ilé ẹjọ́, òfin ọkọ̀ wíwà nìbàdàn kò ní kí mọ́tò ọmọ ní kọ̀ǹdọ́tọ̀. Òfin ọkọ̀ wíwà nìbàdàn torí wípé dírẹ́fà tó fẹ́ wa ọkọ̀ tó sì kó bóyá 16 ni o passenger ni o, bóyá 8 passenger ni o, bóyá 10 passenger ni o, bóyá 18 passenger ni o, sóun náà ni ó máa wa ọkọ̀, òun náà ni ó sì máa nawọ́ sẹ́yìn wa ọkọ̀, ó léwu. Orí àwọn bàbá wa òkú tí wọ́n fi ní kí mọ́tò ní tó bá ti ṣe pé ọkọ̀ gbòòrò, àwa bá móòlù ẹ̀ oníkọ̀ǹdọ́tọ̀. Kódà kí lorúkọ ẹ̀ àwọn BRT gbogbo wọn náà wọ́n ní. Ṣé nẹ́tíwọ̀kì náà àbí èwo nìyẹn lórí Facebook ó tún ti bẹ̀rẹ̀. Ẹ máa bá wa share ètò yìí, ẹ tẹ love, ẹ tẹ like, èyí tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí TikTok náà. Ìyá wò ṣé nẹ́tíwọ̀kì náà àbí flagging lórí Facebook ẹ̀ náà láti máa ń ní problem, àìsábà ní problem gbogbo fídíò sórí Facebook yìí. Ìyá ẹ̀wà já o náà ni ọmọ bàbá gbé kinní wálẹ̀. Ìjà àwò bẹ́ẹ̀ ń lọ níbi. Ọlọ́run ṣàánú wa lórí ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì wa ni bí wọ́n ń flag ni o, bí nẹ́tíwọ̀kì ni ó ti já wálẹ̀. Ẹ máa bá wa tẹ love, ẹ máa tẹ like, ẹ dẹ̀ máa comment. Ká má wàá torí pé inú ń bí wa
káwá fẹ̀yìn adìẹ sọ̀kò. Portable jáde render apology fún Ìbàdàn àtọ̀yọ́ ní tààràtààrà ni, render apology fún Ìbàdàn àtọ̀yọ́ ní tààràtààrà, tọrọ àforíjì. Ahọ́n ló gbé mi, o ti sọ́nà kìnnì kan ṣùgbọ́n kí n wá sí pé bàbá ọmọ ni mò ń bá wí. Àwọn ilé ìbú àgbà, ṣé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ló ṣe ọ́? Kò sẹ́ni tí wọ́n ó mú jáde pé wá lọ fagbolé bàbá rẹ̀ hàn wá. Èmi lè fagbolé bàbá mi hàn. Kó ń kálukú náà kò yá, ìwọ náà wá fagbolé bàbá rẹ̀ hàn wá. Èèyàn máa ń proud bí tí wọ́n ti bí ni. Níbi oṣù mélòó kan, bóyá bí oṣù méjì sẹ́yìn, mo lọ sí Olúyọ̀rọ̀, mo gba gbogbo ẹ̀bọ́ só ń pàṣán, mo fi odò onípàṣán táwa mu dàgbà, mo fi hàn wá omi ìbùlẹ̀ sẹ́lẹ̀rú làwa mu tá a mu dàgbà. Èèyàn mélòó ló tiẹ̀ fẹ́ gbẹ́ kànga ńgbà náà sókè Adú? Orí òkè la wà lókè Adú, èèyàn mélòó ló lè gbẹ́ kànga? Mo fi hàn wá omi tí gbogbo èèyàn máa pẹnu torú. Àwa náà rí kọ́mẹ̀ntì táwọn èèyàn ń kọ́mẹ̀ntì. Ojú kan kékeré báyìí lómi sì ti ń sùn, kò sì gbẹ́rí, kò sì sí kòkòrò kan bẹ̀. Wọ́n tún mú, wọ́n bù ń bẹ̀, wọ́n mú lọ sí láàbù, wọ́n rí i pé omi eléyìí mọ́. So ibi tí wọ́n ti bí wa nù. So omi ó ń pàṣẹ tèmi wá mu dàgbà, sáwọn ọmọ tèmi lè mú mọ́ lónìí. Bẹ́ẹ̀mi bàbá wọn bá rántí pé omi yìí ṣe èèyàn láburú, àwọn ọmọ mi ò ní no, àwọn ò lè mú, torí yìí pé ayé table water, ayé pure water làwọn bá, ayé tap water, bọ́ọ̀wò làwọn bá. Èmi ìgbó tẹ̀ bọ́ọ̀wò tá gbẹ́nu ilé gan sẹ́mi gan tó lè mú. Ayé táwọn bá nù. Ẹ́mbásì lára àjọ ń gọ̀, ó ti bọ́ àwọn bàbá rẹ̀ mọ́ pẹ̀lú. So Portable render apology ní tààràtààrà. Tó o bá sì ní Ìbàdàn wọ̀, tó o bá sì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ̀, render apology. Ọ̀rọ̀ ìlúkọ́lé èèyàn fi ń tayín. Nígbà Dr. Sikiru Ayinde Barrister tó kọrin, òun fi èdè Ìbàdàn kọrin, ẹran kí la jẹ lánàá, ẹran sí kí ni, kí la fi jókòó, kú sí àní, inú wa bí àwọn Ìbàdàn gbà náà. Pé irú rádaràda wo nu òun sì wá jẹun fi wá sí Barrister ní rárá o, I'm proud of my city, I'm proud of my colour. Òun ò jẹ́ fọmọ Ìbàdàn ṣeré, ló wá fi kọrin, ló wá ní pèsè bẹ́rẹ̀ bí ní sàòbí. Nígbà tí ó kọrin, ó fi ìdí ẹ̀gbá kan, ló bẹ̀rẹ̀ sí ní dákọ̀ àwọn èèyàn, ló wá ní owó náà kóhun ò gbé dé òun lárugẹ ni. Torí Ìbàdàn àwọn ọmọ sí pè nìbàdàn. Nígbèmí náà kọ́kọ́ dẹ́kù, ìtẹ́fí máa ń dá wa mọ̀ tí Ìbàdàn bá ti kọ́kọ́ dẹ́kù. Àmọ́ ní ìṣe àwọn ọmọ wa ti ń mọ̀ péjọ àwọn àbá wọn lọ tí wọ́n fi mú wa nù. Ìbàdàn níyí, ìyàrá èkó ẹ bàjẹ́, ẹgẹ́ ti wa, ẹ bàjẹ́ pọ̀, ẹgẹ́ ti wa. Ẹ bá ti dẹ́kù ọmọ gbọ́ Ìbàdàn níyí. Kó tó yé mi ó pẹ́ díẹ̀ lù mí ni ọ̀kadì láìsáyé kọ́rẹ́nsì. Ọmọ gbọ́ èdè Ìbàdàn ni wọ́n ń sọ. Ìyá mi rẹ̀ ń kọ́, ń bọ̀ jẹ, ń bọ̀ mu, ń bọ̀ wọ mọ́tò. Èdè Ìbàdàn ni wọ́n ń sọ. Ìyẹn fi èdè rẹ̀ ṣeré. Barrister ṣe àtúnṣe ńgbà náà. Sòfà pọ̀mọ̀ Ìbàdàn ni. Ọmọ Agbájé Sàlámì láyẹyẹ ni. Ayẹyẹ wa kan náà, ayẹyẹ Ìbíkúnlé, ọmọ ayẹyẹ ni. Láti fi ṣe àtúnṣe, kó render apology. Ẹ bá gbà wá, kí ló ń mú Facebook wa lónìí ìbàdàn? Léyìn òṣèré nù. So jáde tọrọ àforíjì lọ́wọ́ gbogbo Ìbàdàn ní tààràtààrà. Síjára àrí ọbalẹ̀, a ti mọ̀ pé wàhálà nígbà èèyàn pé rẹ̀ wèrè olórin, a ti mọ̀ pé wàhálà ni. Ṣùgbọ́n Portable ya ọgbọ́n ńjọ́ kan gbé wèrè ilẹ̀, ya ọgbọ́n jókòó, kò bá jẹ́ ìṣẹ́jú méjì péré ló fi sọ̀rọ̀, render apology fún Ìbàdàn àtọ̀yọ́ àti fún gbogbo ọmọ Yorùbá, ó tán. Bàbá ṣe pé o tó ń sọ̀rọ̀, èyí lè lọ sípàánù lé bàbá yín,
ẹ lọ fi kinní síbẹ̀ kì í ṣe irú nǹkan tá a fẹ́ ní lásìkò inú ilẹ̀ Yorùbá. yìí tó wá jẹ́ olúborí ẹ̀ torí àsìkò òun wá ń sọ̀rọ̀ ní tí wà àtìyàwó rẹ̀ jọ sọ yálà ń tó sọ nípa Aláàfin ni ikú bàbá yèyí tó ti da Aláàfin ọ̀run báyìí àkàndá ìtàn ó wá fi ń sọ̀rọ̀ débi pé wọ́n lọ ń bá bọ́mọ Aláàfin ó tọ́mọ Aláàfin ó tó ọmọ Aláàfin bọ́ ṣùgbọ́n báyé ṣe rí ibi tá a báyé náà là ń sáyé Aláàfin ló nílẹ̀ Aláàfin ló lọ́lá ìdí inú nígbà táwọn òyìnbó dé wọ́n mọ tí wọ́n bá nígbà wọ́n ṣe gẹ̀sẹ́ẹ̀tì owó àwọn ọba lówó Aláàfin ju owó ẹnikẹ́ni lọ wọ́n sì mọ àpọ́nlé àti ìtì ń bẹ f'Aláàfin Ọ̀yọ́ kí aláàmú kínní yìí bá nítorí Ọlọ́run àbúrò orílẹ̀-èdè wo la wá wà sí net Facebook rẹ̀ ní ń dà wá láàmú gan seriously ni kì í ṣe pé ń dà wá láàmú kékeré. Bàlá network gan. olórí ọ̀rọ̀ yìí pé Facebook yẹn ló ń dà wá láàmú ẹ má bínú ẹ foríjì wá. Ó wá ń sọ̀rọ̀ ó ti ṣe fídíò kan sẹ́yìn tó sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò yá sí tó ní pé ọba àná ti lọ ọba tìsín náà ló lè gba ìyàwó ọba ó mà ṣe o ìbẹ̀rẹ̀ òtòṣì bí ọmọ ọlọ́rọ̀ láàrí níjọ́ tí àwọn ayaba tó bá wàjà àwọn ayaba yìí kúrò láàfin wọ́n yìí kúrò láàfin ọba tó bá jẹ wọ́n ti di aya rẹ̀ yóò jogún ìtẹ́ yóò jogún aya. ìdí ogun tí àwọn bàbá wa ń ṣọ́ra fún gbà náà nù ṣùgbọ́n ayé ti wá di ayé bá mi báyìí ọwọ́ àkùsọ́wọ́ ẹ̀yìn ọba ká ṣọ́ra torí pé àṣà ò yá wọn tó ń bẹ ń ta ìmúkúmu ń pọ̀ ìjẹkújẹ ń pọ̀ nísì ń kó sáwọn èèyàn lórí gbogbo èèwọ̀ làwọn èèyàn ń rọ́lù ẹni tí ó ní òun ṣoògùn ayé lòun iná ẹ̀ ní í ṣe tírísọ̀mù ní í ṣe fọ́sọ̀mù ìní ń bóbìnrin méjì sopọ̀ lẹ́ẹ̀kan náà ìní ń ṣe yọ̀dí òòlóògùn torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn ní léèwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí máa ń ṣoògùn dáadáa onígbà wọn máa ń sún mọ́bìnrin ṣùgbọ́n láti wá máa dárúkọ Aláàfin mọ́rọ̀ lóòótọ́ àti ìlọba lórí ìtẹ́ lọ́yọ̀ọ́ lásìkò tá àti ìlọba lórí ìtẹ́ lọ́yọ̀ọ́ Aláàfin ọ̀run la ní torí kí sọ̀kalẹ̀ ni tọrọ ọba ìkú ọba máa ń wàjà ìní ń jẹ́ pé tọ́ba kan bá gbéṣẹ̀ láwọn ìlú ìṣẹ̀ǹbáyé ni o ṣùgbọ́n a ti da gbogbo ẹ̀rú lónìí ló ti di wípé ìdílé la fi ń tò tọ́ba kan bá wàjà tọ́ba míì bá jẹ ọba náà ló tó padà ṣe tọrọ ọba èyí kú èèyàn ní máa kú Aláàfin èkú táìtù yẹn ń bẹ dọ́là ni ọba tó bá wá jẹ àṣẹ ọba àná lónìí ọ̀rẹ́ ọba àná ọ̀rẹ́ rẹ̀ ọ̀tá ọba àná ọ̀tá rẹ̀ ni èyí sì pé yálà ọjọba ni o kọjọba ni o èyí pé tán
ọlọ́ọ̀bá nìkan ló pé tán débi pé a wà máa fi ta yín ṣùgbọ́n gbà mo bẹ̀rẹ̀ ibẹ̀ náà lọ̀rọ̀ bíbí ọmọ ìyá Ádámì àti bàbá Ádámì bó o lẹ ṣe tọ́ sóun ní ọgbà títọ́ tààrà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní àwọn ọmọ kéékèèké l'Aláàfin kó jọ kárí ayé ẹ̀tún gbọmìyé kárí ayé làwọn àgbàlagbà tí ń fọmọdé ẹ lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà níwọ̀n ìgbà tọ́mọ bá ti kọjá éèjì nígbà Ádámì ó fi fẹ́ Aláàfin Ọ̀yọ́ sọmọ 20 years sọmọ 25 years ni sọmọ 25 years ní Dámì nígbà tí ó fi lọ fẹ́ Aláàfin Ọ̀yọ́ bèlètà ṣe páwọn tó mọ ìtàn tán sì mọ̀ pìlẹ̀ ọ̀rọ̀ náà tí Facebook bá ń dà wá láàmú ẹ máa rí wò padà lórí YouTube àwọn tó mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ náà wọ́n sọ fún wa yí pé Dámì lọ́wọ́ náà bó ṣe wọlé s'Aláàfin lára kí wá ní òyà wa ọba èyí kọ ìyàwó mélòó l'Aláàfin ò ní láyé ìjọ́hun ẹ̀ẹ́rì bóbìnrin ó ṣe pọ̀ rẹpẹtẹ láàfin ọba èyí kọ ìyàwó ẹni tó bá yìí ṣe rí pé n tí àyànmọ́ rẹ̀ kádàrá ayẹyẹ mọ́nù àbífá tí wọ́n dá fún un ọ̀dà ṣe á ní bàbá wa Ọọ̀ni Rìsátò ní ìwọ̀n ọ̀kàwé ojú wọn ọ̀la nígbà wọn kọ́kọ́ dórí àpèrè ẹyọ kankan ni ẹ mọ iye bí wọ́n ṣe pọ̀ báyìí òròmọdìẹ ń sunkún yẹ igba ẹ̀yẹ dáhùn fún adìẹ ìtàlàwọ̀ wàá máa wò àwọn ò ní ríran rínú ilé so kí bàbá wa Aláàfin ó tó wàjà wọ́n mọ̀ wọ 84 years ẹ wá já sí ṣe é mọ̀ pé bàbá láwọn ọmọ tó ti dàgbà tí wọ́n ti lé ní 60 years láwọn ọmọ ọba lọ́yọ̀ọ́ láwọn tó ti lé ní 60 àwọn tó ti lé ní 50 àwọn tó ti lé ní 40 ìyàwó bàbá wa yaba àkọ́kọ́ ọdún kele lẹ́rò pé wọ́n ti fẹ́ bàbá láwọn ọmọ tí wọ́n lé ní 60 years ọlá ọba nu ìmọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn àfáà ìmọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn ìjòyè ìmọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn olówó nígbà bàbá wa Ọkọya ìyàwó tí wọ́n fẹ́ ń gbà kan tó ti pẹ́ báyìí ìbọ́mọdé nìyá wa náà ọyá ẹ lọ wo èjì ìyá wa náà nísìn ṣé bí wọ́n ṣe kéré ńgbà náà wọ́n tún kéré mọ bí èjì wọn ṣe rí ńgbà náà àbọ̀rọ̀ tá à ń sọ igun tiẹ̀ ti lé lógún ọdún sọ̀rọ̀ tá à ń sọ yóò ti lé lógún ọdún kájọ ọ̀pọ̀lọpọ̀ ṣé Dámì nìkan lọmọdé tí ń bẹ láàfin ṣe báwọn méjì ńlọ ní ajé ọ̀rọ̀ sẹ́mọ́ngbà náà tí wọ́n sì lọ ṣe ẹnikẹ́ni kejì ọmọ ṣe wọ́n ran wọ̀nrán lórí social media bob oníbíbí wọn kì í lọ ọ láwọn onímọ̀ràn wọn bá sọ̀rọ̀ ẹ̀lẹ́gbà torí páwọn obìnrin ti pọ̀ láàfin ni torí pé kíní wọn ni ìwọ kan ìyàwó rẹ kan ìyún kọ́ máa já ọ́nú jẹ kọ́ máa já mi inú jẹ kọ́ máa já gbogbo wa nú jẹ níwọ kan ìyàwó rẹ kan ṣé ìwọ ọkùnrin ọ̀jẹ̀ sẹ́ńtà ìwọ obìnrin ọ̀jẹ̀ sẹ́ńtà tí èsì pẹ́ pọ̀ lọ́wọ́ ọkọ yín o ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni o ẹ̀gbẹ́ kan náà lẹ fi ń lélẹ̀ sóbìnrin sóò torí ẹ̀ mọ́ jẹ sẹ́ńtà ìwọ náà wàá múra sóbìnrin kóbìnrin ó pọ̀ lọ́bìnrin fi ń ṣèranù àbíwọ tó pilẹ̀ fẹ́ lọ fẹ́ wọ́n bí tí wọ́n ti pọ̀ tẹ́lẹ̀ ó ti mọ̀ pé oṣù mẹ́ta òun lè mọ́ kàn kí lọ wá lọ àbí gbogbo ìgbà tí Dámì ń jayé Aláàfin ayaba Aláàfin nu sójú gbogbo wa kọ́ ló ṣe now ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ ọ̀rọ̀ kan ibi ṣebí wọ́n fún ọmọ Dámì ní ogún kíní kankan wọ́n fún lógún Dámì ò lẹ́tọ̀ọ́ sógún èèwọ̀ ni torí pé ó ti fi ọ̀kánjúà kóbára rẹ̀
ó ti kúrò láàfin ṣáájú káláàfin ó tó kú kọ́bọ tó wàjà kò lè gba ogún mọ́. Dami ti kú, ó ti kọ ọkọ lẹ̀ ṣáájú káláàfin ó tó wàjà, kò sógún kankan fún mọ́. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tó ṣe pé ọmọ rẹ̀ ọmọ Aláàfin Ọ̀yọ́ ni, Aláàfin ó sọ pé àwọn kọ́ làwọn lọ́mọ kí wọ́n tó jáde láyé. Wọn ò sì ṣe DNA lẹ́yìn Aláàfin yìí pé afurasọ́mọ ẹ̀yẹ ọmọ ẹ̀yẹ sọmọ Aláàfin tí wọ́n mọ̀ pé Aláàfin ló lọ́mọ, Aláàfin ló lọ́mọ. Ọmọ ògbógun, ṣùgbọ́n wọn ò ní fúnrú Dami. Ṣérú Dami tí wọ́n fa ogún ọmọ lé lọ́wọ́ nù kọ́ jẹ́ ń jẹkújẹ, Dami ọ̀lẹ kọ́ bogún ọmọ ọlọ́mọ jẹ́. Ìdí Ọ̀yọ́ pọ̀lọpọ̀ nù. Ẹ tá a bá ń wo ọ̀rọ̀ ẹja máa wo ibi tó kùn ti gbà, ká sì máa wo ìlànà àtàṣà tá à ń lò nílẹ̀ Yorùbá. Kò sí bẹ́ẹ̀ ṣe lè gbé western civilization dé tó kò lè pa àṣà tiwájú rẹ̀ àti làákàyè àwọn bàbá wa. Wọn ò lè fi Dami ṣe bàbá àsìkò ọmọ. Nígbè tó irú Dami o, Dami tí ń fò kí bí ẹyẹ, ìní wọn wàá fa ogún ọmọ lé lọ. Yálà ilé ni wọ́n fọmọ ní o, owó ni wọ́n fọmọ ní o, ilẹ̀ wọ́n fọmọ ní o. Ṣé Dami ni wọ́n farú ẹ̀ lé lọ́wọ́? Kọ́mọ ó tó tójú bọ́ gbogbo ogún ó ti lọ. Òfin ń bẹ lọ́yọ̀ọ́, ó ń bẹ nílẹ̀ Ìbàdàn. Tọ́pọ̀lọpọ̀ ò bá yà sí, mo ti sọ rí ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ irú òfin bẹ́ẹ̀. Wọn ò lè fa ogún lé Dami lọ́wọ́. Wọ́n wàá wẹ́ nìkan nínú àwọn ayaba àbí nínú àwọn ọmọ ọba. Ọ̀yọ́ ní ìlànà gbẹ̀tò ogún ọmọ ti lágbájá nì. Sáà tí ẹ mọ̀ bóyá wọ́n ti pín ogún ọ̀gán bóyá àwọn èèpin. Ìwọ ni ọmọ bá mójútó. Ṣé Dami tí wọ́n fogún ọmọ torí wípé Dami wáyé tiẹ̀ ọmọ wáyé tiẹ̀, Dami wáyé tiẹ̀ ọmọ wáyé tiẹ̀. Ṣùgbọ́n ká wá padà sórí ọ̀rọ̀ ti Portable. Gbogbo Ọ̀yọ́ ń sọ, gbogbo àwa Ọ̀yọ́ ń sọ, gbogbo Ìbàdàn ń sọ, gbogbo Yorùbá ń sọ. Mẹ́nu ẹ kúò níbi ọ̀rọ̀ pé kó o tún máa dárúkọ Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀. Bàbá ti wáyé tiwọn, wọ́n ti ṣe tiwọn, wọ́n ti lọ jábọ̀ fáwọn alálẹ̀. Ìwọ lọmọ tó rí ń bẹ̀. Ẹ ń bá ti mọ ìsín jẹ yóò mọ ìpín ojú ẹ̀ yán. Wọ́n bá ọmọdé ń gbòòrò. Ìwọ tánu? Èmi àgémọ ni, àgémọ náà nu. Olóògùn àlèyà ló ń jayán. Tọ́ ọ̀ bá ṣọ́ra kó o tètè mọ àwọn tí ó tètè kì ọ́ ń lọ tí wọ́n mú ọ rìn. Ọ̀ ń gorí aya tí ọba ti kọ̀ ọ́ lẹ̀, ó sì ń jáde ọwá ń sọ gbangba. Portable jẹ́ ń sọ̀tàn kan fún ọ. Àìpagún, àìjẹgún, àìfigún bọrí. Nígbà wáṣẹ̀ lọkùnrin kan bá mú igún àtọ̀rẹ́ rẹ̀, wọ́n ń lọ lọ́ba tarọ́ bẹ̀ yẹ ló pé pa lọ́ba pagún. Igún ni wọ́n máa jẹgún lọ́ba gbé àpò látàárọ̀ ọwọ́ ọ̀dẹ ọ̀sàáyàn rẹ̀ ó tùyẹ rẹ̀ nínú igbó ó gbé wálé ó sè. Nígbà tó ṣe tán ó rí orí rẹ̀ gbogbo ẹsẹ̀ gbogbo ẹyẹ ó ti bò mọ́lẹ̀ ó ṣe tán jẹ́ ọwọ́ ọ̀rẹ́ ẹ̀ bá ní ẹnìkan bá pàdé ẹ̀. Kí là ń jẹ ọ̀rẹ́ mi? Ẹ̀ lè bá mi jẹ́ ń bẹ̀ adìdí adìẹ tí mo fi àṣejẹ ńlá tí wọ́n ṣe fún mi ni. Ọ̀rẹ́ ẹ̀ wá gbọ́, ọ̀rẹ́ ẹ̀ wá lọ pàdé. Ó wá jẹ adìẹ lọ́wọ́ á mú eegun rẹ̀ eegun tán rẹ̀. Wọ́n bá ń sọ láàrin ìlú, àwa yàtọ̀ sí wọn o, àwa yàtọ̀ sí wọn. Àwọn tí wọ́n ń jẹ igún tẹ́ ń ládìẹ làwọn ń jẹ. Igún làwa jẹ yìí o, nǹkan kò mú wa, adìẹ ló ń sì jẹ. Ilé ọjọ́ náà ò ṣùbà láyé. Ẹni tó wá jẹgún pẹ́ láyé kánrin kése. Ahọ́n ẹni ni kìnnú ẹni, bá a bá túlẹ̀ yóò pààyàn. Ṣọ́ra fáhọ́n rẹ kó o sì ṣọ́ra fáhọ́n aráyé, oró ń bẹ nínú ahọ́n. Torí pé láyé ìjọ́un wọ́n ó ti sọ́ndì láò tó ti mọ ibi tára rẹ kù sí. Ṣùgbọ́n torí pé ó ń kálukú ń dàánù, àwọn bàbá wa ń dàánù pé kí lọ síwájú lè bálẹ̀ Yorùbá.
òòṣà jìgànjìgàn ò sí èèyàn jìgànjìgàn lé ń bẹ. Ṣàngó bínú bàbá ẹ̀yin lẹ ẹgbà ẹ má bínú sí wa ẹ̀yin lẹ bẹ Ṣàngó lọ́wọ́ ẹ̀ Ṣàngó ò ní tèmi ro ẹ̀yin ni ẹ má bínú. Ogun lé mi ọjà bàbá ẹ̀yin lẹ fẹ́ bá mi jà ogun ò lè bá mi jà ẹ̀yin lẹ bògún lọ́wọ́ ẹ̀. Àwọn bàbá ẹ̀ ń gbé gbogbo ẹ̀ lẹ̀ kí lọ síwájú olè balẹ̀ Yorùbá ni. Ó jìyà ó jìṣẹ́ kó tó débi tó dé ìbẹ̀rẹ̀ òtòṣì bí ọmọ ọlọ́rọ̀ la sì rí tẹ́lómi bá ti rí chẹ́ńjì kékeré kan a mọ̀ jayé ń jẹkújẹ tí wọ́n bá nífẹ̀ẹ́ sọ jayé yóò lóhun ò ní gbà ó a jayé báṣubàṣu lè gbé apàpà wa padà sípò olùsí kí tí ọmọ bá rí bẹ́ẹ̀ la ṣe ń sọ kí tí ọmọ bá rí bẹ́ẹ̀ la ṣe ń sọ. Àwọn kan ní owó wo ló ní ìrọ̀ èyí ò ní ẹ mẹ́sàn Portable lówó lọ́wọ́ o bẹ́ẹ̀jà bá sọ lódò àmọ̀yé tán nígbà tẹ́ ẹ̀kú sọ ẹ̀mọ̀yé property tó ní ẹ̀mọ̀ bó sì ṣe wọn kó lò gbèsè ayé rẹ̀ nu kò dìgbà téèyàn bá lọ nú Lẹ́kí kó tó lọ Àbújá kó tó lọ sí Kọ́lápọ̀ estate nìbàdàn Alálùbọ́sà nìbàdàn ká tó mọ̀ polówó ni irọ́ kò síbi téèyàn wà téèyàn ò ti jayé ọlọ́ba ṣùgbọ́n ọlá tó ti lo òkè kọ́mọ̀ lọ ọlẹ̀ làwa ń pariwo dákun Aláàfin Ọ̀run ìṣẹ́ ni Aare fín tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká jọ ká sọ ẹnu wa ìbọ́mọ tí gbogbo yín torí ẹ̀ jà ló ti bẹ̀rẹ̀ ẹjọ́ òsì lórí TikTok àwọn kankan ń bẹ̀ wọ́n tó bá fẹ́ alágbára tó bá fẹ́ ọlọ́lá tó bá fẹ́ olówó ihun tí àwọn èèyàn yòókù ń ṣe ó ti dèèwọ̀ fún wọn. Ebi ni Jackman nílọrin ń ló fi láálé àwọn ìyàwó ọba pétò àwọn ìyàwó ọba àwọn emir àwọn ní jíjó òsì sọparọ ni àwa yìí náà ni rándanrandan yìí pọ̀ bẹ́ẹ̀ dé Ifẹ̀ bẹ́ẹ̀ ṣe bánu bẹ́ẹ̀ dọ́yọ̀ bẹ́ẹ̀ lọ káàkiri bẹ́ẹ̀ ṣe bánu àwa yìí náà ni orí àpèrè ọ̀wá lápọ́nlé àwọn ìjọba sì ń wòran. Ẹ̀yin olóṣèlú ẹ̀yin inú Ọlọ́run àwọn alálẹ̀ obìnrin o kò sófin dami yóò sọyàn ẹlẹ yóò bẹ̀rẹ̀ ẹjọ́ olóṣì lórí social media o ò tiẹ̀ ronú ọjọ́ ọ̀la ọmọ rẹ ṣe mọ̀ pé wèrè ń bẹ lórí dami gan ó yẹ kí wọ́n mú lọ wọ́n lọ tọ́jú rẹ̀ ẹnu lágbo ọ̀rọ̀ ṣé ọmọ bọ́yọ̀ ọmọ rẹ tó bá di ọ̀la ogún ọ̀jẹ̀ lọ ọgbọ̀n ọ̀bọ̀ àwa lè bẹ láyé ńgbà náà a sì lè mọ̀ sí láyé ńgbà náà àwọn tó bá ń bẹ láyé wọn sọ pé àwí tiwa tó bá dọjọ́ ọ̀la tí oyè bá wá kan ọmọ tó dé pé ọmọ rẹ wà lára àwọn tó fẹ́ dìde wọn ni a lè fẹlẹ́ ìjọ Aláàfin o ìyá rẹ̀ ó ń ṣekúṣe ó ń nàbì ni ìyá rẹ̀ dójú tì wá o ìwà tí ń bẹ lára àyà rẹ̀ náà ní ọ̀ràn ọmọ obìnrin ire ní bímọ re obìnrin bú ní bímọ bú o ò sì tijú ọmọ rẹ̀ wà tí Portable jókòó nù ilé ọ̀n sọ pé nítorí owó ni ṣé kò wọ́n tẹ 100 million sí wéré nàkí tí ìran rẹ̀ ò lówó rí wéré nàkí. kìí ṣe Portable nìkan ni bàbú Dami gan ó yẹ kó ń go live in the zoo kí wọ́n mú Dami wá sí zoo nìbàdàn bóyá Tagodi garden ni o bóyá ti University of Ìbàdàn ni o. ìjájọ ẹ mẹ́jà torí pé òní korò káwá tó bu ewúro sọ́la àbí kò ní ọba àlédùn káwá fi ba ọ̀la jẹ́. ìwà tá à ń wù ṣe ìwà bẹ́ẹ̀ ṣe rò pé nǹkan rí lórí láyé lónìí gbogbo òsì tá à ń ṣe lórí social media ẹ̀ ṣe rò pé yóò lọ bẹ́ẹ̀. ẹ̀ẹ̀kejì àwa gbọ́ ẹ ti wá ń gba owó fún Dami èyí tí ẹ gbà fún tẹ́lẹ̀ ńkọ́ ẹni nínú kìrọ́tù rọ̀ṣídà bóyá tíra ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ni ọmọdékùnrin kan lọ ó wá rí ejò tó tútù mú ó wá gbé yẹná òtútù wá gbẹ̀nù lára ejò bàbá rẹ̀ sì jókòó tí ń wò bá òtútù ṣe gbẹ̀nù tán báyìí ló gbé ẹnu yóò san ọmọ bàbá rẹ̀ mú bí ó wá pa ejò
bàbá rẹ fi wá hun ẹsẹ̀ orin pé ẹni tó rí ọba tọ́ sí mọ̀ sóore fún un kó má bàa fi bí sú ọ. ṣé gbogbo wa ẹ̀ náà gbogbo ìran èèyàn tí ń bẹ láyé tẹ́ bá ti wá níṣòro orí social media náà lẹ̀ ń bọ̀ àwọn tó sì nílò ìrànlọ́wọ́ ń bẹ ìbọn ọlọ́ọ̀ kàwé ìbọn olóò ṣe wá ṣẹ̀ṣẹ̀ ìjọ tó ti ń ṣe kí ni dámì kí ló ń ṣe fún ìlú kí ló ń ṣe fáwùjọ àfi ìwà ẹranko ìwà ìdójútì tó ń kó bá wùjọ àti ìwé ó ti ń bọ́ ìta ó ti ń fọ yẹn jó ẹwà aṣọ tó wọ̀ ǹjẹ́ aṣọ ọmọlúàbí nù ẹni tó ti gbélé ọ lárínú bẹ́ẹ̀ bá sílẹ̀kùn ilé ọ̀rọ̀ fún olóòsì èèyàn ìkùlé òsì náà ni ó bá jáde. gbẹ̀wò fún ọba ń sunkún ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ń ṣe kinní kan ń ṣe gbogbo ẹ̀ kọ̀ǹkọ̀ jáde lódò ọ̀làrọ̀ ní ọ̀yá jẹ́jẹ́ wa la jókòó àwa wà lábúlé kọ̀ǹkọ̀ bá jáde arọ̀ ní ọ̀yá o arọ̀ ní ọ̀yá o ọ̀rẹ́ mi dìde yọ bọ́ọ̀lì lọ ẹ̀yọ́ ọba kọ̀ǹkọ̀ lọ wo ọ̀nì mi náà orí rẹ lẹ́nu ọ̀nì kọ̀ǹkọ̀ jáde lódò arọ̀ ní ọ̀yá bẹ́ẹ̀ ni a ti gbọ́ ìwọ àti ẹ̀lẹ́jọ́ ń gbénú omi a lè pè nírọ̀ torí òun àti ẹ̀wọ̀n jọ ń gbénú omi Portable sọ gbogbo nǹkan tí ń ṣe gbogbo bí ti ń sí ara èèyàn gbogbo fọ́tò oríṣiríṣi gbogbo ẹ̀ ló ń sọ tó ń rí lọ́wọ́ rẹ̀ tó ní ọba ayé jẹ́ ṣé ọ̀dà èèyàn ló ń lo ogun ó ló ń pààyàn mẹ́fà ó ń délé ó ń tọ́ máa di ẹ mẹ́fà pa àtògbójú ọ̀bá tó togun ó tó ti lé ìbí inú lẹ́nu ọjọ́ wo náà ló ti bẹ̀rẹ̀ ìjọ ẹlẹ́yà lórí social media ẹ̀yin bàbá àtìyá adámì ẹ pè ọmọ yín ẹ̀yin ẹbí rẹ pè é níbi tí bá ti ń gbọ́ ẹ̀yin ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀yin ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ lágboolé wọn ẹ pè é pé òsì tó ṣe lórí social media tó kọ́ wá sẹ́sẹ̀ ọ̀lẹ́dàrún ni ọ̀lẹ́dàrún ni kó wá sẹ́sẹ̀ kó sì ro tọmọ tó bí torí ẹ̀yin ẹbí dámì ẹ mọ̀ pé àmbásádọ̀ ní dámì jẹ́ bẹ́ẹ̀ ṣe rí ni dámì ṣe fi yín hàn kó sì wá wo tọmọ tó bí ilé tiwa èmi èdáyé bàbá tó bí Aláàfin Adéyẹmí tó wàjà bàbá wọn tí ń jẹ́ Adéníran Adéyẹmí ilé wa ni wọ́n ti bí ìyá wọn ilé tiwa nílé Ọlájù ilé Lájù tẹ́mi fi ń jẹ́ Lájì ni wọ́n ti bí ìyá wọn so káwa àna ọba káwa máa ṣe rán dandan so àpẹẹrẹ pé ọláwo ní ń bẹ lára wa because ẹni tó bá jẹ́ ìyá ọba àwọn ìdílé rẹ̀ náà máa gbádùn wọn máa jayé ọlọ́ba gbádùn táwa gbádùn ilé adé fi kan ọmọ tiwa Adéníran Adéyẹmí gbígbádùn tá a tó wá gbádùn ládé tó fi wá kan ọmọ rẹ̀ àtàndá ìtàn ẹ̀jẹ̀ kan náà ní ń bẹ lára èmi àtàláàfin Adéyẹmí tó lọ dámì tó ọ̀bá mọ̀ nínú ẹni tó lè sọ̀rọ̀ ọmọ wà tó rọ́kọ rẹ̀ dáàdì ọkọ rẹ̀ bàbá tó bí ọkọ rẹ̀ Adéníran Adéyẹmí ilé tiwa ni wọ́n ti bí ìyá wọn ní Mọ́tàlá lókè agboolé tiwa gangan ni wọ́n ti bí ìyá tiwọn ọmọ Muhammadu Safiu Laji ni ká ṣọ́ra má bà ọ̀la jẹ́ torí ọmọ rẹ obìnrin ń jìyà nítorí ọmọ tó bá rọ́pọ̀lọpọ̀ àwọn ìyá
ìbá tí ìmọ̀ bí màá ṣe ẹ̀yin náà ni ìyìn lè dà yín lẹ̀ ni. àmọ́ bẹ́ẹ̀ kó o tó fẹ́ Aláàfin bóyá o ti bí kan tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a mọ̀ nípa ẹyọ kan náà ló bí f'Aláàfin. àmẹ́yìn Ọ̀yọ́ ẹ̀yin ọmọ ọba lọ́yọ̀ọ́ ẹ̀yin ọmọ bàbá wa Aláàfin Adéyẹmí ẹgbà ọmọ lọ́wọ́ Dámì kọ́mọ̀ báyé ọmọ jẹ́ orí adé sùn ta ẹgbà ọmọ lọ́wọ́ Dámì. bí Dámì bá ṣẹ̀ ọmọ rẹ̀ ò ṣẹ̀ o ẹ pé orí adé wọlé o bọ́ ẹ bá sì ní ibi ọba tẹ́ ẹ bá fún bàbá wa náà gbọ́dọ̀ Aláké bàbá wa gbé káàkiri ẹ mú ọmọ Dámì bó ṣe gbọ́dọ̀ Aláké lẹ́ẹ̀mú lọ ni bó ṣe Ilé Ifẹ̀ lẹ́ẹ̀mú lọ ni bó ṣe gbọ́dọ̀ bàbá wa Àwùjalẹ̀ lẹ́ẹ̀mú lọ ni bó ṣe gbọ́dọ̀ Olówú Kúta lẹ́ẹ̀mú ọmọ Dámì lọ ẹ mú ọmọ Dámì bó ṣe gbọ́dọ̀ bàbá wa Ọ̀kẹ́rẹ́ Ṣakí lẹ́ẹ̀mú lọ. ọba ní ń tọ́ ọba ọmọ ọba ní ń tọ́ ọmọ ọba ẹgbẹ́ ọmọ lọ́wọ́ Dámì kọ́mọ̀sọ̀mọdé olórí ibú pẹ̀lú tá a ti ń rí. Dámì ni wọ́n ti ń ṣe tírísọ̀m ẹni tó mú dọ́tà rẹ̀ dọ́tà tí Portable pè ká tó clear abẹ́wò kì í sọmọ bíbí inú ẹ̀ mọ̀ wọ́n máa ń ní dọ́tà bíi nígbà tá a wà ní school ní school dọ́tà mi èyí tó mí nínú tí wọ́n jọ ń ṣe tírísọ̀m Portable náà tó sì túsọ̀m kọ́ lè yún un mọ́ tírísọ̀m ni ẹ ti pé mẹ́ta tí wọ́n jọ ń ṣe tírísọ̀m ṣerú ẹ̀ lẹ́ẹ̀fọmọ sí lọ́wọ́ ìwà tá a bá ń wù ní ọ̀ràn ọmọ wa ìwà tá a bá ń wù ní ọ̀ràn ọmọ wa ẹ̀yin tẹ́ ẹ rò pé ẹ̀yin ń ṣe ti Dámì ẹ̀ ràn lọ́wọ́ o tẹ́ ẹ bá sì lẹ́ẹ̀ ràn lọ́wọ́ kò tún ní pẹ́ tá a tún fi rí season 3 sẹ́yìn pé season 2 lélẹ̀ ìgbésí ayé Dámì bó ṣe kúrò lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ bó ṣe pàdé Portable season 1 bí show me your POP tó dùn àwọn ará Ìbàdàn ó dùn mí o Portable láàlí POP show me your POP tí gbogbo Ìbàdàn wá fi POP hàn báyìí season 2 nu season 3 sì tó ń bọ̀ àmọ́ season 3 tá a fẹ́ kó jẹ́ táwa fẹ́ ni kó jẹ́ ti dáadáa ṣùgbọ́n àǹtọ́kè mi jù ní tọmọ ọba ẹ̀jẹ̀ wa ẹgbà kúrò lọ́wọ́ Dámì ẹgbà kúrò lọ́wọ́ Dámì Dámì ò lè tọ́mọ ìsì ń wá ọkùnrin tí ó bá tọ́mọ yóò wá jẹ́ ìdójútì Ààrẹ àlèmọ̀rúùfù ìyìn tó yẹ kó jẹ wá lógún inú mi dùn ọmọ àlè èèyàn ni wọ́n ó bú bàbá rẹ̀ tí ó lọ́dọ̀la tọ́lọ́jọ́ kú òun ò péjọ náà ṣùgbọ́n Ààrẹ àlèmọ̀rúùfù ẹ jọ̀ọ́ ẹ pé gbogbo àwọn Ọ̀yọ́ ẹ pọ̀ Ọ̀yọ́ Mèsì ẹ gbọ́ ọmọ kúrò lọ́wọ́ Dámì Ọ̀yọ́ lágbára bẹ̀ kọ́ lọ kóòtù kọ́ máa lọ kóòtù ńgbà mẹ́wàá gbà wọ́n bá ti ẹ̀gbẹ́jọ́ rẹ̀ kọ̀tá ẹ gbọ́ ọmọ lọ́wọ́ wèrè torí tí wèrè bá lóyún tó bá bímọ wọn ò ti wá máa sọ yálẹ̀ ẹbí wèrè ni o àbí ẹbí àwọn tó fún un lóyún ni wọ́n wàá máa sọ nígbà wọn ti bọ́ ọmọ bá ti tó wọ́n kàn jọmọ gbà lẹ́yìn rẹ̀ ni fẹmọ wèrè ọmọ wa máa sọ̀rọ̀ yọmọ bẹ́ ó lè múgi gbogbo ẹ tó bá gbọmọ sẹ́yìn olè lóun ọfọmọ yọ bí ó ṣe rí inú gbọmọ yára wèrè ọkàn wálẹ̀ ní sí i ẹ gba ọmọ lọ́wọ́ Dámì ẹ rí i pé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa farú àwọn ọ̀rọ̀ báyìí mi fẹ́ dá sí i ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ ti ní ọjọ́ ọ̀la ọmọ nú ó ti ní ọ̀rọ̀ òlúńlú ó sì ti ní ọ̀rọ̀ èbúnú ó sì ti ní ọ̀rọ̀ bàbá wa Láàfin Ọ̀yọ́ nú ìdèdè Portable ti ń sọ òun ló ń bá tọ́mọ Aláàfin mọ̀ ṣe o èrìgì òjé ń gbádùn obì tó gbó mọ̀ ṣe o ikú bàbá yèyé àtàndá ọ̀tàn àtàndá owó àtàndá ọrọ̀ kò déédéé rí bẹ́ẹ̀ ìtọ́kàn wájú báyìí bá a ṣe gbọmọ lọ́wọ́ Dámì lọ lẹ́yìn èyàn tọ́ba wá pẹ́ tẹ́lẹ̀ tọ́ba wá ń sọ rádaràda ìwà jáde fún yín ẹ wà á gbọ́ etí ikú gbọ́ tí etí ikú fi di torí là ń pariwo pé ká ẹ gbọmọ lọ́wọ́ Dámì báyìí o Dámì
eegun tá a sì so mọ́ ajá lọ́rùn ni tí ò gbọ́dọ̀ jẹ́ nǹkan kan ò gbọ́dọ̀ sọmọ ọba o nǹkan kan ò gbọ́dọ̀ sọmọ ọba o torí àwọn Ọ̀yọ́ ò jáde kí wọ́n sọ pé àwọn kọ́ làwọn lọ́mọ ọwọ́ rẹ̀ pé kì í sọmọ bàbá àfi táwọn náà bá wá jáde pé rárá o ọmọ tó gbé lọ́wọ́ kì í sọmọ Aláàfin lọ́yà kù lábàálẹ̀ bọ́ bá ṣe wú wèrè ni kó sòkú ìyá rẹ̀ ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ Dami nǹkan gbọ́dọ̀ sọmọ tí wọ́n fi gbọmọ lọ́wọ́ rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ mẹ́jọ jẹ́ pé gbogbo bí Dami bá ṣe ń bá rìn kìrìndò ayé àìlójútì rẹ̀ kí iná ni ó ṣe máa irú Dami tẹ́lí sí ń jójú ẹlẹ́yà wọn ṣé tó bá dọjọ́ iwájú bóyá Aláàfin Ọ̀yọ́ lọ́mọ ẹ̀ ṣé ní tí ọkọ̀ ọmọ náà lọ so yóò máa kọ́ ọmọ lọ́tí mímu egbògi olóró mímu igbó mímu ní tí ọmọ kọ́ ọmọ nù èmi tí èyí ò bá lẹ́ ń bá wẹjú lẹ́rù ń bà irú Dami gan-an ẹni tó yẹ kí wọ́n máa tọ́ lọ́wọ́ pẹ̀lú wà tí ń wù tí ọ̀gbà ẹ̀kọ́ wo lòun fẹ́ kọ́ ọmọ ẹ̀kọ́ orí TikTok à ń ṣe program tí ọkọ̀ mọ́ ni kò sì tí ì pẹ́ fún wọn náà Dami kò sì tí ì bọ́ fún ọ Dami jókòó kó ronú ara rẹ ọjà tí ń bẹ́ ń ṣọ́ọ̀bù rẹ ọyàn tó ń gbé òkè tó ń jù yìí Dami láàrin ọdún mẹ́wàá sísìn àwọn ọmọ kan lóòótọ́ ti jáde ayé ò ní wo ibi tó wà mọ́ ọdún mẹ́wàá ó pẹ́ jù nu lọ́wọ́ ló ti bó o bá sì ti wá tó bá wá jókòó tó bá wá wo bó o ló ṣe lùgbésí ayé rẹ sórí àwọn ọkùnrin sórí àárín òpìtàn fáìbọn màlátò èmi nu ọkùnrin mẹ́ta èmi ọkọ̀ ìyá Ayétúndé àwa rèé o ń lorú rẹ mẹ́wàá gbó ọkùnrin nu ṣùgbọ́n obìnrin ẹ̀ láǹfààní irú ẹ̀ àǹfààní tẹ́ ẹ ní náà ní kẹ́ ẹ máa jápo kẹ́ ẹ máa gbà ń bì ṣùgbọ́n ọkùnrin lásìkò tẹ́yìn bá ti ṣe wíì ọkùnrin ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yóbóró yóbó sí fine boy malato lọkùnrin ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ibi tó ṣe kẹ́ ẹ jẹ́ kórí yín ó pé nù agbára yín ò gbé títọkùnrin gbé ọmọ tó bá rí bẹ́ẹ̀ ni ṣé wọ́n ti oríyá 70 ti ń lọ ilé ọkọ ṣebí bàbá 70 ló fẹ́ ọ bàbá 80 ló fẹ́ ọ ìtọ́ ẹ̀kẹ́ fi ronú yín nù nígbà tó wá dáàfin ọwọ́ bá àwọn ìyá kan láàfin tí wọ́n ti dàgbà ìwọ Dami ò sì ronú rẹ yí pé oyè tó kára awó ń bọ̀ wá kárẹ́ ẹdẹ ìlara ìwò oyè tó kára awó ni Yorùbá ń wí o awó nílùú ìṣẹ̀ǹbáyé tó súnmọ́ ẹdẹ pé àkọ́ wá ronú rẹ yí pé àkísà àwọn ìyá yìí náà ló gbà rí àgbàlódé ni wọ́n fi ẹ̀sọ́ rìn ọ̀wá ronú ẹ̀ débẹ̀ ọ̀wá ayé ń tàn ọjà ayé àmọ́ tàn yẹn jẹ púpọ̀ ẹlòmíì ò jì mọ́ lálàáfíà mo ní kò mo gbápá mo gbẹ́pá mo gbẹ́sẹ̀ àìrọ̀ kéènì ìwọ̀n tó lulẹ̀ tó kú gbìm láì ṣe pé kankan mú ọ wọ́n bá ní kẹ́kọ̀ọ́ sí mú ẹ ọlọ́ọ̀lá ni àwọn ọmọ palẹ̀ mọ́ afẹ́sẹ̀ nǹkan bá afẹ́sẹ̀ nǹkan bá ní tí ó ṣe wá ń kọ́ sáwà mọ̀ mélòó nínú àwọn èèyàn tá a jọ bẹ̀rẹ̀ tó ṣe pé orí ẹsẹ̀ rẹ̀ ló wà bọ́dún ẹsẹ̀ bẹ̀rẹ̀ tó ṣe pé ń bẹnu ilé tí ò lè jáde ń bẹ ilé ìwòsàn kó ló bá fún ogun lálàáfíà Dami ọjà tó ń polówó lórí TikTok ọjà tí ò lérè ní tó bá wò páwọn kan ṣe wọ́n mú jẹ ṣébi tó lórí ṣe yan rí ẹni ọjà tí ò lérè ní ìwọ gẹ́gẹ́ bí o ti gbé ààfin rí ọ wá sórí TikTok kó wá máa ṣàlàyé fún wa bá ààfin ṣe rí nì ẹ̀kọ́ tí ń bẹ láàfin ní àṣàrè bá a ṣe ń kọ́ba ní bá a ṣe gbogbo nǹkan tó lè mú orí ẹ̀yàn wú tó sì lè mú lọ síwájú bá ọ tí ó sì fún ọ ní good recognition láwùjọ o ò ṣe ọyàn ló fi ń jó ṣe ń tọ́ lọ jó láàfin nu wéré ìnàkí ṣe ń tọ́ lọ jó láàfin nu ṣẹ́kọ̀tọ̀ lọ kọ́ láàfin nu wèrè ìnàkí èyàn bá wú ẹ̀yìn ẹ̀yẹn bíi Dami àti báyìí sọ̀rọ̀ bàbá àtìyá àtẹ̀bí àtàrà lágboolé wọn ẹ pè é àwa tá à ń jà tá à ń forí bẹ́ wọ́n bú wa wọ́n láwọn bá wa tọ́mọ wa kí wọ́n má bàa tún bú wa nírú èbú bẹ́ẹ̀ mọ́ lọ́jọ́ iwájú ẹ̀já gbọmọ lẹ́yìn wèrè ẹ̀já gbọmọ lọ́wọ́ Dami
Portable ògo kéèyàn ó tó jó oníràwọ̀ ó máa ń pẹ́. O ò tí ì rìn káwọn èèyàn sọ iye ìràwọ̀ tí ń bẹ fún ọ. Ìpẹ̀kun ìràwọ̀, àwọn kan ní ìràwọ̀ débi ìpẹ̀kun ìràwọ̀, àwọn ni pé tí wọ́n bá kú tán ìràwọ̀ wọn ó sì tó máa tàn. Àwọn kan ń bẹ ìràwọ̀ òwúrọ̀ ni tí ò lè di ọ̀sán. Àwọn kan ń bẹ ìràwọ̀ òwúrọ̀ ni tó di ọ̀sán. Àwọn kan ń bẹ ìràwọ̀ òwúrọ̀ ni tó dalẹ́. Tó bá wá dalẹ́ náà àṣálẹ́ ni ó ti kú, kò ní róru. Àwọn míì sì ń bẹ ọ̀sán ní ìràwọ̀ ó dìde. Àwọn míì ń bẹ alẹ́ àṣálẹ́ ní ìràwọ̀ ó dìde tí ó sì dalẹ́ gbọ̀n. Ọlọ́run wá kẹ́ ọ, ìràwọ̀ rẹ̀ ti jáde látòwúrọ̀. Tí ìrọ̀sán o, àárọ̀ láìla ló ṣe wáyé, ìrọ̀sán. Kọ́lọ̀ wájú rọ̀sán dáadáa kó o sì rálẹ̀ dáadáa. Ẹni tí ọba mọ tí wọ́n ń pè ní ògo ni ó sọ pé kí nǹkan ó ṣe irú Portable. Rárá o. Ẹ lè bá wí. Ṣùgbọ́n àwọn ọ̀bẹ lọ́n ká padà sí ibú ọba. Kò sí nǹkan tó jẹ́ mi ọ́ láìkẹ́. Wàhálà lèmi máa fẹ́ gbọ́. Nígbà téèyàn ní wèrè olórí ẹ wá ní fa wàhálà. Ìtẹ́mi máa fẹ́ gbọ́ nù. Lè máa nígbà òbésèré jáde, kí ló gbòbésèré jáde? Èmi tá àrírí náà láyé lára òbésèré bí ṣe ń rí nù. Tí dòfídò Ọlámídé ìkíní kan tí wọ́n bá lọ òun náà lọ lọ́tọ̀ tọ́lọ́ sì fi ń kẹnu. Àìmọye èèyàn ló fẹ́ ṣèṣe Portable tọ́lọ́run ọ̀gbà fún wọn, jókòó jẹ́ ìwọlé ẹ̀wà bòmí ìgbé tí ẹ gbà. Àbí àìmọye èèyàn ló fẹ́ ṣèṣe Ààrẹ òpìtàn tí mo ò rí tàn sọ. Asọ̀tàn wọ́n challenge wa, a sì ní ó yẹ mú ti yín wá, èébú wọn ń bú. Àbí àìráyè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn èèyàn mọ̀, àwọn tó sì ti mẹ̀mí iṣẹ́ ìwádìí pọ̀ lọ́wọ́. Ẹ̀rí pa sì fẹ́ sọ̀tàn Kírìjì, ìyún ni mò ń gbájúmọ́ lọ́wọ́. Torí tàn tí ó gbà wá lódidi ọdún kan nìtàn Kírìjì. Ó sì kéré jù a lè máa sọ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Jọ́tọ́ lọ́nba sí ní káyọ̀ wá kí n sọ kó lè ọ̀sẹ̀ kan, ṣùgbọ́n ó kéré jù mo fẹ́ máa sọ̀tàn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Tá a bá ń sọ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀, ó yá 3 times 52. Sẹ́ni pé ó lé ní 100 and kíni yẹn 156 episode ló máa ní. Ẹni pé ogún gan sinimá ńlá ni. Gbogbo tẹ̀tẹ̀ ẹ̀gbọ́n níbẹ̀ lẹ́tọ̀ ti gbọ́. Torí mo fẹ́ wá padà. Gbogbo àwọn tó ní kẹlẹ́ sàṣàlù wa ìwà délù rẹ̀ ó rí. Ìsọ̀tàn lù rẹ̀ ó tí sì mọ mẹ́rin wá. Sòkájọ Portable tún ọ̀rọ̀ ara rẹ̀ ṣe. Ọ̀tọ̀ ni kó máa ṣe láàrin àwọn èèyàn rẹ̀, ọ̀tọ̀ lọ̀rọ̀ ìlú. Gbogbo àwa tá a sì ń fèsì náà, Portable ló sẹ̀yìn, ìlú Portable ò sẹ̀yìn, bàbá Portable ò sẹ̀yìn. Sòkájọ àlàáfíà bí ó sì jọba nílẹ̀ Yorùbá ẹni tó jẹ wá lógún. Ìlú Ìbàdàn ò ní bàjẹ́, ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́, Abẹ́òkúta ò ní bàjẹ́, Òṣogbo, Ìkìrun, Ìlaró, gbogbo Ẹ̀gbádò lápapọ̀, gbogbo ìpínlẹ̀ Ògùn, gbogbo ìpínlẹ̀ Èkó. Tí mọ́ Mushin sọ̀lọ̀ táwa gbé, Mushin ò ní bàjẹ́, sọ̀lọ̀ ò ní bàjẹ́. Èjìgbò tìpínlẹ̀ Ọ̀ṣun ò ní bàjẹ́, tìpínlẹ̀ Èkó ò ní bàjẹ́. Ìkọ̀tún, Abáranjẹ̀ tá a tún gbé kò ní bàjẹ́. Ègbè ò ní bàjẹ́, Ẹgbẹ́dá, Akówọnjọ ò ní bàjẹ́, Agérige, gbogbo ẹ̀ pátá, gbogbo ìpínlẹ̀ Èkó lápapọ̀, ìpínlẹ̀ Èkìtì lápapọ̀, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ẹdó, gbogbo ìpínlẹ̀, gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ò ní bàjẹ́, gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀, Nàìjíríà lápapọ̀. Àmọ́ tá a bá ń sọ̀rọ̀ kárántì ẹni tí mò ń gbọ́, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Lẹ́ẹ̀kan sí àwa Ọ̀yọ́ ẹgbọmọ lọ́wọ́ Dámì. Ààrẹ Laji Abbas lórúkọ tèmi. Ká má gbàgbé o ìtàn Kírìjì. Adúpẹ́ lọ́wọ́ àwa tá a ti dá sí, àwa tá a ti dá sí náà. GTB Bank náà là ń lò fún ìtàn Kírìjì. Àwa tá a bá fẹ́ dá sí ìtàn Kírìjì, GTB Bank Laji Abbas náà ni ó wà lórí ẹ̀. 072594
3605 lẹ́ẹ̀kan sí 0725943605 iná lẹ́yìn a fi dá sí ìtàn Kíríjì. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa títí ìgbà tá a tó pàdé èmi a máa wí pé ejò kan ò ní rọrùn rè pé láyè kó dúró ire o. Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn gbóyè o iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ. Ààrẹ ń pìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ pápá ìwọ lọ́nà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ bọ́dọ̀ ògùn ẹ̀pọ̀ òun wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ bọ́dọ̀ ògùn ẹ̀pọ̀ òun wẹ̀ o.